Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹ̀kọ́ lọ́lọ́kan ìjọ̀kan update ẹ̀ náà a máa mú wá fún yín nípa lifestyle bí èèyàn ṣe lè gbé ìgbé ayé, oríṣiríṣi àṣírí, oríṣiríṣi ẹ̀kọ́, oríṣiríṣi update téèyàn lè ṣe nípa business bí èèyàn ṣe lè gbélé ayé, because I need ká máa síra wa létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní gbogbo ìgbà. I need kí a máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. So update eléyìí tí a mú wá fún yín lórí YouTube channel wa yìí ó kún fún ọgbọ́n, ìmọ̀, òye, àwọn business opportunity téèyàn lè ṣe, àwọn nǹkan tó jẹ́ pé èèyàn fojú wò pé bóyá téèyàn bá ṣe pé ọjọ́ wo lèèyàn tó fẹ́ là, ọjọ́ wo lèèyàn tó fẹ́ lu gbogbo ẹ̀, ni àwọn tán jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ expertise nídìí nǹkan yìí ni wọ́n fi jomitoro ọ̀rọ̀, ni wọ́n yànnàná ọ̀nà bí èèyàn ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn, ọ̀nà tí àwọn ọmọ wa, àwa tá jẹ́ youth tá fi ní kùnà ní ilé ayé tá wà yìí. Although tá bá ń sọ pé àwọn ìjọba wa ò ṣe dáadáa, tá bá ń sọ pé Nàìjíríà ò fararọ, àwa náà ká má wo ilé ayé wa, ká má wo ara wa níran. So gbogbo àwọn nǹkan yìí ni ló kún sí inú fídíò yìí. Tẹ́ bá wò ẹ́ rí pé kò kí ń ṣe fídíò 1 hour, more than 1 hour. So ẹ̀kọ́ ó pọ̀, àwòtúnwò ni, a lè share ẹ̀ fún àwọn ọmọ wa, a lè recommend ẹ̀ fún àwọn tán bá jẹ́ èèyàn wa. Ẹni tó bá fẹ́ ṣe ìmẹ́lẹ́ tẹ́lẹ̀ tó bá wo fídíò yìí, á tún bára ẹ̀ sọ̀rọ̀ ní kọ̀kọ̀, á tún bára ẹ̀ sọ̀rọ̀ ní gbangba, á sunrun mẹ́ta tí ẹ̀dá máa ń sùn tí ò kí ń jẹ́ kí èèyàn relent ní inú ilé ayé yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, a rọ̀ yín, ẹ dákun ẹ farabalẹ̀ wo fídíò update ó kúnnú ẹ̀, ọgbọ́n ó kúnnú ẹ̀, experience, life experience ó kúnnú ẹ̀. So I appreciate the support yẹn bá wo issue yẹn, kẹ́ like, kẹ́ tún share link yẹn àwọn bàbá tí wọ́n sí nínú life mu àwọn ọmọ wọn náà cause problem, but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà wá látọ̀dọ̀ àwọn obìnrin náà, because obìnrin tó jẹ́ pé ẹrù tó ti jù lọ ti wà lọ́rùn ẹ̀. Ẹrù wo ló dẹ̀ máa ń wà lọ́rùn obìnrin jù? Òun ni bùkátà ọmọ. Ṣé mọ̀ pé kò sí nǹkan tó kan obìnrin pẹ̀lú generator pẹ̀lú petrol àtọ̀. But tí gbogbo ẹ̀ bá ti wá, ìta táwọn èèyàn máa rò pé ìta yẹn ò dùn, kò easy, tó ti di pé bàbá ní láńlọ́ọ̀dù ń le, kò síná, òun ló lọ rí epo, ló lọ ọmọ dẹ̀ ti wà ní 14, 13, mẹ́ta ti wà lọ́wọ́ àbí méjì. Ibi tí issue yẹn ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn ọmọ yẹn náà máa parọ́, wọn láwọn fẹ́ lọ kí ọ̀rẹ́ wọn láti ibẹ̀. Tẹ́ bá rí wọn báyìí pínṣíní bíi pẹ́ńsù báyìí náà ni wọ́n. Ìdí wọn ò ní, ọyàn wọn ò ní, wọ́n á bọ́ sórí TikTok, mo lẹ́ran, mo láta, ìbàdí ẹ̀ ó lẹ́ran. Nǹkan tí ń bẹ̀rẹ̀ nìyẹn. Nǹkan èròjà olóró tí wọ́n mu táwọn ọmọ wa ń sìn tí wọ́n máa mu, kò sí irú skúṣì gbẹ̀gùn àti táwa ọ̀kan àti ẹ̀gbọ́ rí, wọ́n á máa mú. Wọ́n ní kan loud, wọ́n ní kan ojú wọn ti dá. Ojú wọn ti dá àti gẹ̀ẹ́tì ẹ̀. Wọ́n á lọ gé orí èèyàn. Igbó yẹn tó gbórí oríṣiríṣi kànáà wà. Wọ́n á lọ sí ẹni tí ò lè dá pààyàn, wọ́n á lọ burial ground. Kò sí shame mọ́, kò sí bẹ̀rù mọ́. Kò wọnú sàréè, wọ́n á lọ yọ orí èèyàn, wọ́n á náà fẹ́ fi ṣòwò. Wọ́n á máa sọ fún wọn pé ká ní pé àwọn orí èèyàn gbogbo ẹ̀ fi ń ṣòwò ni, wọ́gàn ò ní sí láyé torí àwọn ẹ̀gbọ́n ẹ̀ á ti lò ẹ̀. Olówó mélòó la ti ẹ̀ wá rí tó jẹ́ torí orí èèyàn ló fi dolówó? Ẹ sọ fún un. Ẹ jọ̀ọ́ ẹ̀yin mọ́mì wa, ẹ̀yin àǹtí wa, tẹ́ bá ń gbọ́ wa ní ibikíbi, bóyá FYP náà pè, ẹ má kò sẹ́ni tó mọ̀la. Ẹ wo bí gbogbo wa ṣe ń sọ̀rọ̀ léni, tá à ń sọ̀rọ̀ níbi ibi adùn, ibi ìdùnnú, àti Daddy Kenny tó ti wa mọ́tò for over 13 years táìsì. Ẹ wo bí tán ti ń sọ̀rọ̀ for Alhaji àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà léni, gbogbo yín ẹ̀rí pé ṣe ń jẹun báyìí kọ́ ló ṣe rí lánàá torí àmọ̀la. For generation yìí, rainbow, àwọn fẹ́ máa wa jẹ́ẹ̀tì ni, àwọn fẹ́ máa fast wọ ọ̀la. Ọ̀la dẹ̀rẹ́ láìsí èní kò lè sí ọ̀la. Èèyàn ń dédé jí bá ọ̀la, èèyàn ń wọnú ọ̀la ni. Èní la lè jí sínú ẹ̀, à wá ṣe gbogbo wọn tá a máa ṣe lénìí, à á sùn, à wá jí sọ́la. So ẹ jẹ́ ká calm down. Nàìjíríà ò dáa, kíní kan ò dáa, pàrámítà tó bá fara ẹ sí ni. Oúnjẹ wà ní Nàìjà dáadáa, owó dẹ̀ wà ní Nàìjà. Àwọn tó wà ní diaspora wọ́n wà nínú system tó létò, ṣùgbọ́n àwọn náà mọ̀ pé kàkí ò kì í ṣe lẹ́dà o.
ó yàtọ̀ síra wọn gidi gan gédégbé. tí ò kì í ṣe lẹ́dà tó bá ti find ara ẹ ní nàìjíríà lọ́wọ́ yìí torí ẹ̀kọ́nọ́mì tí ò dáa bóyá o wá ń ṣe àwọn business kan wà tó jẹ́ pé kókó millions ò lè ta kò sí nǹkan tó bá stop ẹ láti change ẹ lásìkò yìí àwọn nǹkan tó ń tà lásìkò yìí torílẹ̀-èdè bá ti ń go through irú nǹkan tá à ń go through yìí àwọn nǹkan bíi oúnjẹ nǹkan ọmọdé nǹkan obìnrin àwọn nǹkan tó máa ń tà nírú àsìkò yìí nìyẹn àsìkò yìí kọ́ ni nǹkan tó mọ̀ pé àwọn èèyàn ò ní rà torí ẹni tó bá jẹun ló ṣẹ̀ṣẹ̀ máa lọ máa ra nǹkan tí ò fẹ́ rà. bẹ́ẹ̀ni. tó o wá ní 20,000 nìyẹn o ní 50,000 o ní 100,000 géètì jù sẹ́gbẹ́ kan má lọ ṣe pàró má lọ ṣe kìíní bóyá o lè ṣe mọ́mọ́ ẹlẹ́mìí mẹ́ta wọ́n á rà á. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ bóyá o oúnjẹ lè títà ṣe pọ́ọ̀fù aláta tó lálùbọ́sà nínú tó unique kò fún packaging. bó jẹ́ pẹpẹ súùpù onírú ni wọ́n fẹ́ pe tiẹ̀ wọ́n á rà á. ẹ sà mo fowó àtọmọdé nẹnu there is one lady ní Abẹ́òkúta wọ́n ń pè ní Bọ́sẹ̀ ìgbín ló ń tà ìgbín ló ń tà tó yí ìgbín láta táwọn èèyàn máa pè káàkiri àtàwọn wà níbi kan á pè Bọ́sẹ̀ bá gbé ìgbín wá bá gbé kiri wá ó lóun ò lè ṣe aṣẹ́wó ó lóun ò nára òfò ẹ bá mi ra nǹkan tí mò ń tà this is a very pretty lady tó dẹ̀ jẹ́ pé ó wò pé ìgbín tẹ́mọ̀ like bẹ́ẹ̀ ṣe sọ pé téèyàn bá ń ṣe business kan you look at the situation of the country ọlọ́run fún wa lọ́pọlọ ká lè lò I was into car business but gba tí economy change tí mo rí a lot of things ṣe mo dẹ̀ rí ọjà àwọn èèyàn nípa ilé kíkọ́ I switch into building materials mo kàn jókòó mo kàn sọ fún ìyàwó mi pé ọmọ àwọn ọjà yìí ti ń pẹ́ jù lọ́wọ́ mi mo ní mọ́tò ọdún kan lọ́wọ́ mo ní mọ́tò 6 months wọ́n pé mo ti dúpẹ́ fọ́lọ́run a ti ṣe lot pẹ̀lú ilé mo fẹ́ diversify I'm going to building material ó ní I trust you anything tó bá ti mọ̀ pé ó máa jáwó fún ẹ go ahead I went into it mo rò pé okay ibi tí mo kọ́lé sí this is a new site àwọn èèyàn need the cement now I started with cement mo gbé container síbẹ̀ mo bẹ̀rẹ̀ sí ta cement from there mo bẹ̀rẹ̀ sí ta roofing sheet mo bẹ̀rẹ̀ sí ta everything mo ta títí mo ta débi butter nut ìyàwó brother mi mo ti lọ rajà dáadáa lọ́dọ̀ wọn mi ò kí ń tijú I don't have time for anybody tèmi bá ti wà okay tíṣẹ́ mi bá ti fi oúnjẹ sórí tébù tèmi èmi ò jí sọ̀rọ̀ ẹ̀ pé wà lẹ́gbẹ̀ẹ́ mi because ṣé wọ́n ló fẹ́ bọ́ mi ni I'm not going to wait for you as early as 5 o'clock mo ti dìde lẹ̀ wọ́n ti ń pè mí wọ́n fẹ́ ra cement wọ́n ti ń pè mí ẹ bá ń kó 20 bag lọ bí ẹ kó 30 bag lọ bí mo ti jí jáde mo ṣe máa padà wálé wá wẹ̀lẹ́ bíi 12-11 gbà mí èho graduate kí èèyàn náà ń jẹ ni ṣé certificate ni mo fẹ́ jẹ tí bá ṣe business mi tán tí bá ní party tẹ bá pàdé mi lágbo Wàsíù ẹ sọ pé mi mo wá kó cement fún yín ẹ fẹ́ jí ni because mo ti ṣe ọ̀lẹ ló bá ọ̀lẹ ló pọ̀ God bless you ọ̀lẹ ló pọ̀ jù wọ́n tẹ́ bá ti jalè kò síṣẹ́ tí mi ò lè ṣe. mi ò tiẹ̀ àwọn obìnrin wa tẹ́ ní ká sọ̀rọ̀ fún kì í ṣe pé àwọn obìnrin wa ò mọ wọn kì í ṣe pé àwọn ò mọ ohun tó tọ́ tí ó ti ṣe pé àwọn ò mọ ohun tó tọ́ wọ́n mọ ohun tó tọ́ ọ̀lẹ àìfẹ́ ṣe pé wọ́n ti gbà wọ́n ti bìlí pé àfi káwọn rí owó àwùf káwọn rí lọ́dọ̀ ọkùnrin. sẹ́mọ̀ pé mindset ẹ ló ń bá ẹlòmíì wọn wọlé ọkàn tó jẹ́ pé ó máa kò lè ṣe anything owó ọkùnrin ló ṣàmà máa dúró dè. ẹ wò alájì ẹ má bínú mo fún àtúwọ́ dín lẹ́nu lórí ọ̀rọ̀ pé ẹ lọ mẹ́ta gbẹ̀mú ló yẹ kí n fẹ́ ṣẹlẹ̀ yìí o. I lectured in Òṣèlè for good 12 years. Mo ti rise the level senior lecturer. When I was doing my PhD, mo ń fi mọ́tò ìfẹ́ ni mo ti ń ṣe PhD mi, mo ń fi mọ́tò mi kó èrò látẹnu géètì Òṣèlè. Lọ sí Ìbàdàn. Ẹ bá mo ṣẹlẹ̀ dáadáa FC Abẹ́òkúta tara látẹnu géètì yẹn ẹ máa rí àwọn èrò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Tó ń lọ Ìbàdàn, máa fi mọ́tò mi kérò bá kí n dẹ̀ tó lọ, mo ti máa kọ́kọ́ wọ school, máa ti lecture 4 good hours. Ó yá. Ìjọ́ kan mo parí lecture báyìí ṣé ẹ gbọ́ mi mo dẹ̀ wọ ọ́fíìsì mi mo tà láti páàkì ẹrù mi ṣé ẹ mọ̀ pé ńgbà tí mo máa dé géètì Òṣèlè
tí mo fẹ́ gbérò Ìbàdàn student tí mo ṣẹ̀ṣẹ̀ kọ́ tán òun ló ń lọ Ìbàdàn. méjì nínú wọn nígbà tó pé èrò pọ̀ lẹ́nu gate wìdìwìdì tó ń rush báyìí méjì nínú wọn wọlé wọ́n wá dákẹ́ wọn sọ̀rọ̀ wà lẹ́yìn mọ́tò nígbà tí máa rìn síwájú díẹ̀ mi tí ì dé gbígbà mi kọjá àlánkò bóyá ẹ bá mi dáwọ́ yín àwọn ọmọ yìí fún mi lówó àti gbogbo ẹni tó wà ní mọ́tò mi ò kú mọ̀ nígbà tó máa di ọjọ́ Wednesday tí máa padà Abẹ́òkúta tí mo tún ní lecture ṣé àwọn táwọn ọmọ yìí tán wá bá mi ọ̀gá sọ ẹ̀yin náà ń dọ́gbọ́n bẹ́ẹ̀ ẹ̀ ń dàbí ọgbọ́n àwọn mọ́tò yìí ní Monday náà débàdàn ẹ̀ẹ́dẹ́ sọ ẹ̀yin ọmọ yìí tí mo gbọ́ ọ ní àwọn ọmọ mọ̀sùn má sọ̀rọ̀ ni ṣẹ́rin tó sọ tọmọ ẹ sọ kò máa ojú ò máa tì mí o. kí ló fẹ́ tì í lójú. do you know what I did? do you know what I did? nígbà tí mo lọ fún next lecture ṣe tó understand point mi ní hall ń bẹ lecture hall mo ti ń sọ fún àwọn ọmọ pé look let me tell you something pé gbogbo ń tẹ̀ ẹ̀ ṣe dé ibi tẹ́ ẹ jókòó sí lèmi jókòó sí ní 1993 tí mo ṣe ń sí mo ní tí mo mọ̀ kó máa padà wá sí department wa máa lecture mo ní that is one mo ní secondly pẹ̀lú mo jẹ́ lecturer tó mo ń ṣe program nífẹ̀ẹ́ mo ń fi mọ́tò mi ṣe kabúkabú tí n bá ń lọ just to survive mo ní bá mo gbé àwọn student kan tí mi dẹ̀ ọ̀gbìn student mi ni wọ́n sì wà bá mi àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ni jẹ́ whatever opportunity tó bá ń lé ní make good use of it. Mr. Kenny ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe yẹn pé ẹ fi mọ́tò gbé ẹ̀wọ̀n yẹn ohun yẹn ò tiẹ̀ ń ṣe issue because ní entrepreneurship ok ẹ jẹ́ kí n kàn sọ tẹ́ ẹ bá blow mọ́tò yẹn yìí nìkan lọ sífẹ̀ epo tẹ́ ẹ lò náà lẹ máa lò tẹ́ bá fi kóyàn tẹ́ gbowó which is why not kéèyàn fi kóyàn kó gbowó any big man especially àwọn obìnrin tó bá ń wá big man any big man tó bá rí lé ní was once a small boy then a small boy then now is a big man kò sẹ́ni big man tó gọ̀ confirmer kò sẹ́ni big man tó gọ̀ trade by barter ló láyé ètùtù dẹ̀ láyé ẹ lọ mú sọ́wọ́ òsì bọ́n bá lò ẹ́ wàá lòyàn ilé ayé ṣe nínú ìdílé ojú gbogbo ọyàn lójú gbogbo. ẹni tí ò bá ti tó káyé rí gbọ́dọ̀ máa sọ pé káyé rí wọn. tí bá ń travel in those days pẹ̀lú ìyàwó mi nínú mọ́tò a máa gbèrò nínú mọ́tò ìyàwó mi ló máa gbawó lọ́wọ́ wọn because àákọ́ sọ fún wa ní àkọ́ lè blow mọ́tò yìí láti waste epo náà á dẹ̀ ní ṣáà jẹ́ kémi àtàwọn ọmọ mi jẹ́ ká ara wà lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ mi bá wọnú mọ́tò bá máa ṣe yàmàyàmà ìyàwó mi máa jẹ́ kó mọ̀ pé what's your problem ṣùgbọ́n gbé ẹ lérò ní ó yá sanwó owó ṣe normal ṣé mọ̀ bọ́n ń gbà tó dé àwọn level kan tá a bá ń padà travel kò sí nǹkan tá a fẹ́ fowó yẹn ṣe mọ́ èèyàn ti grow kọjá level yẹn I can now do it at my convenient time but okay me need it but when I needed it ta ni mò ń ṣakọ sí kí ló kàn mí pẹ̀lú anybody ẹni tí ò bá jẹ́ ọ̀kàlá kò lè make it anywhere in the world wọn ò gbọ́dọ̀ rí mi wọn ò gbọ́dọ̀ rí mi pé mò ń ṣe lé wọn ò gbọ́dọ̀ kíní yẹn fọ́pọ̀lọpọ̀ youth ní setback ní Nàìjíríà we need to speak about it ẹ yé dí àwọn èèyàn láàmú tó bá ń ṣiṣẹ́ má fi wọ́n ṣe yẹ̀yẹ́ I remember when I was growing up àwọn èèyàn wọ́n ń ṣe kíní gbà yẹn àkógbẹ̀ tọ́mọ àwọn ń ṣe agbégẹdú nísìnyí wọn jẹ́ kán gbádùn mọ́ agbégẹdú má gbéyàwó agbégẹdú má gbéyàwó they keep embarrassing people at the end of the day àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ yẹn mọ́ everybody is running away pé ṣé mi ni kí wọ́n á gbọ́ pé mò ń ṣe kíní ẹ wo àwọn tó máa ń kólẹ̀ ń gbà yẹn náà ó ní kálukú ń ṣiṣẹ́ ẹ̀ ẹnì kankan ò discriminate anybody ó ní ayé discrimination yìí nísìn tó bá wó obìnrin lọlé táwọn parent ẹ̀ bá béèrè pé iṣẹ́ wo ló ń ṣe tó bá fi lè sọ báyìí wọ́n á sọ fọ́mọ pé rárá o ò lè fẹ́ o wọ́n ti sáré wò pé eléyìí ò ń ṣe olówó we need to do better ká stop gbogbo àwọn kinní yìí kò síṣẹ́ ẹni mélòó ló fẹ́ ṣiṣẹ́ ìjọba ẹni mélòó ni wọ́n fẹ́ gbà sí iṣẹ́ ìjọba. iṣẹ́ ìjọba wo gan lèèyàn fẹ́ ṣe tó fẹ́ ṣe iṣẹ́ ìjọba lówó ṣé ń ṣiṣẹ́ oṣù lówó. iṣẹ́ ìjọba wo náà ń ṣe lówó lẹ́yìn pé kò jẹun kò sanwó ilé ẹ̀ kò ran ọmọ lọ léwe if you really need money òun láti lọ dáṣẹ́ lẹ̀ ni. so àwọn èèyàn tó bá ń
tó bá ń tiraka láti ṣe business ẹ má jẹ́ ká máa discourage wọn, instead ẹ jẹ́ ká máa encourage wọn because there is dignity in labour. Alhaji ẹ jẹ́ kí ya correct yín fún kankan wọ́n ń ṣiṣẹ́ ìjọba lówó o. báwo náà ẹ fẹ́ ni. ẹ lè ṣiṣẹ́ oṣù lówó ẹ lè ṣiṣẹ́. Tantala is a good example. Rárá ó ń gbọ́ mi fún sọ yìí. ẹ lè ṣiṣẹ́ oṣù ẹ lè iṣẹ́ ṣiṣẹ́ ìjọba oṣù ní Tantala ń ṣe. ẹ lè ṣiṣẹ́ oṣù kẹwàá wẹ́wọ̀. ní sùúrù ṣẹ́ṣẹ́ ìjọba ní Tantala ń ṣe. olókùn wà ń bẹ̀ yẹn àjọ iṣẹ́ ní ìdí àdáda. Tantala is multi-dimensional person. Listen to me ẹ gbọ́ mi sà wọ́n iṣẹ́ ìjọba lówó ó wà lórí ẹgbẹ́ náà sọ́ọ̀sì ẹ ní Tantala pé multi kìíní iṣẹ́ ìjọba sábà ní torí pé lẹ́nu iṣẹ́ ìjọba yẹn tó ti bẹ̀rẹ̀ ló ti ní experience kó tẹ̀ tó di pé ó wà láyà ẹ̀ pé ó náà òun náà ń ṣe private kìíní sí ìjẹ́ ní rédíò ṣe bí di iṣẹ́ yẹn lòun náà ló ti wò pé àjẹ́ kí n wise up. Mr. Kenny nǹkan tá à ń tra àti sọ ni pé nǹkan tá à ń sọ. èèyàn ò lè bẹ̀rẹ̀ èèyàn lè bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ akàn kò ń ṣẹ̀ṣẹ̀ ni pé èèyàn ṣiṣẹ́ ìjọba àwa kàn digress pé èèyàn ò lè ṣiṣẹ́ fún èèyàn tó bá tẹ́ mú pé there is a difference between being rich and being wealthy ṣé n get bẹ́ẹ̀ kò ń ṣe pé èèyàn ò lè wà òkè pẹ̀lú iṣẹ́ àkìlódé èèyàn lè wà òkè and everything but téèyàn fẹ́ pé òun fẹ́ ní owó dáadáa fúnra rẹ̀ á tún wá business míì tó tún máa ṣe lẹ́gbẹ̀ẹ́ àbí talent èèyàn náà business ni èèyàn lè máa lò ó lẹ́gbẹ̀ẹ́ many things so kò ń ṣe ẹ̀ṣẹ̀ kò ń ṣe negativity nìkan tá à ń sọ iṣẹ́ ìjọba nǹkan tí àwọn sọ débẹ̀ ni pé kò fi bẹ́ẹ̀ pọ̀ nǹkan tí Alhaji ń tra àti sọ nìyẹn pé iṣẹ́ yẹn ò pọ̀ mọ́ and apart from that má lọ rò pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ìjọba. mo lè fún yín ní business kéékèèké márùn-ún bó ṣe wà yìí àwọn obìnrin èmi máa sábà sọ̀rọ̀ sáwọn obìnrin máa enlighten wọn máa expose wọn torí pé àwọn náà wà ní receiving end negatively jù ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin very few nínú wọn ló ń wá make ẹ̀ àwọn obìnrin tó tètè jára wọn àwọn míì wọn ò mọ̀ pa business àwọn èèyàn dẹ̀ ti dá wọn lókòwò tó gbà 4-5 tó ti run then àwọn obìnrin gan náà wọn kì í help ara wọn sí ibi tó dáa ibi kan máa jọ máa ṣàbòsí náà ti máa help ara wọn for example obìnrin kan tó ń ṣe business tó dẹ̀ get ẹ̀ instead kó mọ bó ṣe máa train àwọn group tán kó jọ group party náà máa bára wọn sọ obìnrin ní tendency láti tètè pick 1 or 2 things ju àwa ọkùnrin lọ àwa ọkùnrin ego ta níyẹn náà a tún máa ń ní débi business a máa ń fi class sírú nǹkan tá a lè ṣe. bẹ́ẹ̀ni. ó take very few people bíi ti Mr. Kenny tó lè sọ pé àwọn fi mọ́tò àwọn fi ẹlòmíì lè má ní kọ́bọ̀ lọ́wọ́ á da mọ́tò yẹn lọ free. pride yẹn ò ní jọ gbèrò. àwa dé Ìbàdàn kò wá ní répo àwa dúró títí àwa máa wá bó ṣe fẹ́ pè èèyàn kan tó máa fún lówó epo. ẹ ti gẹ̀ẹ́tì. but obìnrin àwọn sì fragile wọ́n sì flexible then wọ́n máa ń tètè adapt then nǹkan kékeré àwọn lè tètè bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú nǹkan kékeré tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sí a máa sọ pé ó dìgbà tá a bá kọ́lé yẹn tọ́ka tó kó síbẹ̀ àwọn obìnrin ò ní gbà bí ò ní window wọn láwọn fẹ́ lọ ṣe December wọn á kọ mọ́ra wọn tẹ bá fóbìnrin ní 100,000 sìn ó lè fi ṣe nǹkan tá bá fọkùnrin 100,000 ok tẹ bá máa fi ra data fẹ́yàn 2-3 ẹjọ́ sà 100,000 yẹn ti tán ṣé ń gẹ́tì mi bẹ́ẹ̀ but nǹkan tí mò ń tẹnumọ́ fáwọn màmá wa àwọn àǹtí wa ni pé bísínẹ́sì sì wà tẹ́ ẹ lè ṣe táṣì máa kọ́kọ́ máa tán gbogbo bùkátà ẹ ló sa ẹyẹ mo ní kí n kí yín nì tá kọ́kọ́ máa táwọn bùkátà 10,000 tó ń fa insult yẹn. urgent 2k. tó máa kọ́kọ́ máa solve àwọn 20,000 tó ń fa insult yẹn. ẹ wo nǹkan ẹ wà yíká yín ẹ wo nǹkan bí oúnjẹ ìlú lé àwọn èèyàn ṣe gbọ́dọ̀ jẹun kò sẹ́ni tí ò ní mọ́wọ́ lọ sẹ́nu ìlú lé tẹ bá ní talent kan báwo lẹ ṣe lè sọ talent yẹn dowó ìlú lé ẹ wo àsìkò ìkọ́lé yẹn lọ máa ta léèsì 250,000 àsìkò ìkọ́lé máa lọ bẹ̀rẹ̀ bísínẹ́sì mo fẹ́ gba ṣọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù tẹ bá gbà yẹn gan customer ò ní wá bẹ̀ because customer generation ń sìn delivery ni online. ìgbà míì nídìí ẹni míì máa wá síbi àná òun fẹ́ gbowó òun wá owó tó máa fi gbowó ṣọ́ọ̀bù máa rẹ́rìn títí tó bá rówó tó fi gbowó ṣọ́ọ̀bù ṣó máa rówó tó wà fi sẹ́ẹ̀tì inú ẹ̀ tó bá sẹ́ẹ̀tì inú ẹ̀ ta látún fún ẹ lówó kan ní another 1 year because an average business will take 3 years before it gets stabilized. bẹ́ẹ̀ni.
but in small business especially consumption òun lẹ lè bẹ̀rẹ̀ léde kẹ̀dẹ̀ make owó léde ẹ kàn ní láti wò kí ordinary èèyàn kan sọ fún wa sí pé indomie tẹ bá ṣe indomie ti yín tó yàtọ̀ tó bá jẹ́ lọ́jọ́ monday ẹ̀yin àtọmọ yín á jẹ́ tó bá jẹ́ ní tuesday ẹ̀yin àtọmọ tó bá máa fi di wednesday wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní bá yín rà ẹ lè ṣe pepper soup ẹ kàn wá yíká yín pé kí ni mo lè tójú bá dẹ̀ ń tì yín ẹ lè wo bí tẹ́ ẹ lè lọ kẹ́ ẹ lọ bẹ̀ ẹ bẹ̀rẹ̀ small kẹ̀dẹ̀ wá máa grow díẹ̀ bọ̀ kéèyàn kan wá rò pé bọ̀dá mi kan wà lamẹ́ríkà àbúrò mọ́mí mi kan wà kí ni wọ́n ràn mí lọ́wọ́ tí má tiẹ̀ rí bí 2 million báyìí tó bá rí 100 million kò sí nǹkan tó máa fi ṣe torí pé o ò tí ì bẹ̀rẹ̀ o gbúdọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan náà o tó bá wá rówó wàá fi expand ẹ̀ bọ̀ nǹkan tó ò tí ì bẹ̀rẹ̀ ní kékeré tó ń wọ́wọ́ yẹn o kàn máa waste owó yẹn ni. tẹ́sà tẹ́ bá láti tún encourage àwọn obìnrin mọ́ ẹ wo inú ọjà rate táwọn ọmọ fi ń tajà ó ti reduce compared to gba àtàwọn ìyá yẹn àwọn ọmọ wa ò fẹ́ lọ sọ́jà lọ tajà mọ́ wọn ready láti tajà everybody is just looking for get rich syndrome yìí we need to discourage it if not the future is very bleak ìgbà yẹn àwọn ìyá yẹn wọ́n máa tẹja ẹja yíyan ètò ń tajà yíyan ètò ń ta panla ètò ń tepo ètò oníkálukú amúsọ oníkálukú wà lójúsọ ẹ wọn àwọn ìyá yẹn ò ráyè láti lọ ṣe hookup wọn ò ráyè láti àwọn àǹtí yẹn ń gbà yẹn wọn ò ráyè gbogbo yẹn oníkálukú wọn ti lọ ṣọ́ọ̀bù wọn tó bá dalẹ̀ wọn gbalé wọn lọ ètò mari á lọ dé ọkọ ẹ̀ ètò mari á lọ dọ̀ pẹrẹntì ẹ̀ tó bá dijọ́ kejì wọn tún ṣe rí ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣù yálò when you are busy kò lè really sí time fún ẹ láti ṣe hookup kò sí time because òun rówó ó lè máa pọ̀ but ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ lówó yẹn on daily basis lòun rówó wọ́n dẹ̀ ń dájọ́ wọ́n ń gbé òun re ṣe so we need to go back to the basis pé okay ẹni tí ẹ ń tẹja tó jẹ́ pé owó ẹja náà fi tọ́ tó jáde yunifásitì tí ò ríṣẹ́ go back to that market go and rebrand that business and you survive. ó ní bọ̀bọ̀ kan lábẹ́kúta ṣe bí pepper soup ni màmá ẹ̀ ń ta Saheed Maluti. Saheed tẹ̀bí màmá ẹ̀ ló ń tẹja fáwọn lábẹ́kúta. every two days 8k màmá Saheed ló ń tẹja fún àwọn alábẹ́kúta. ẹja 8k ni máa jẹ ọ̀dọ̀ màmá ẹ̀ láti ń jẹja lókè jìgbò ẹ wo bó ṣe rebrand. It doesn't make less than 500 to 800k every night. ṣé tẹ bá bọ́ ìyẹn níbi tó ti ń ṣe ẹja I'm proud of him every time mo máa ń sọ fún pé I'm proud of you my brother you are doing fine. so irú àwọn nǹkan bẹ́ẹ̀ ara àwọn ẹlòmíì náà ọmọ ọjà ni wọ́n bí wọn sínú ọjà ni. tó bá kàwé gbéṣẹ́ yẹn lárugẹ repackage iṣẹ́ yẹn wàá máa jẹ owó nídìí iṣẹ́ ó ní láti máa dúró de government. Èló ni Saheed Maluti lè máa gbà ń sálárì my brother. mo kàn fi ẹ ṣe example pé ẹni tí majority máa mọ̀ ni. tí má ti délé lábẹ́òkúta ẹni àlejò tó fẹ́ wá kí mi from anywhere delicacy yẹn pepper soup yẹn wà lára first thing tí màá kọ́kọ́. recipe màmá yẹn ló ń lò. màá kọ́kọ́ ní pé kó test wọn náà kò tí ì sálejò yẹn from anywhere in the world tó jẹ ẹja pepper soup. ọmọ àjíṣòro ẹ Amẹ́ríkà wá jẹ pẹ̀lú ẹ̀kọ́ Amẹ́ríkà jẹ́ wọ́n confam UK jẹ́ wọ́n confam Canada jẹ́ wọ́n confam anywhere in the world wọ́n máa confam ẹni recipe yẹn lásán ló fi dèèyàn ó kọ́lé ó ń ta mọ́tò bó ṣe wà yẹn. bí mo ṣe wà yẹn mọ̀ pé for the past 4 years ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ilé oúnjẹ. I don't know the problem. Òkèlè ni mo fẹ́ pè bẹ́ẹ̀ òkèlè nìkan. Look at Alaga. Look at what Alaga is doing. Ṣẹ́rí ẹ̀yẹ́ tiẹ̀ ti lọ ṣẹ́rí setting yẹn will be class. Setting yẹn máa wà pa gan but you can eat your amala local in a cozy setting. Ṣé àmọ́ kan tí mi ṣe lè ṣe? Because I'm a traveller I doesn't stay in one place. Ṣé dẹ̀ wá rí àwọn àbúrò gbogbo wọn tó yẹ kéèyàn lè ṣí fún wọn serious. The job because it's not a 5-10 million business. So ṣẹ́rí oní tó lórí kò ní fìlà but wọ́n ti tí mo kàn mọ̀ ni pé anything tẹ́ bá ń ta social media yìí
táwọn èèyàn fi ń ṣe rédèrèdè yìí. It's an avenue for you to advertise your product. Advantage ni irú àti tó ń ta gàrí yẹn tí n bá mọ orúkọ yín sí mo lè bá yín build business plan láàrin ìṣẹ́jú kan. Tẹ bá ṣe brand orúkọ yín sí dẹ́kọ̀ Yétúndé Onígàrí kẹ̀dẹ̀ wá sórí social media Yétúndé Onígàrí kẹ̀dẹ̀ máa forin sí kẹ̀dẹ̀ ti brand ya gàrí pẹ̀lú t-shirt get contact nǹkan lórí WhatsApp. Ẹ wo social media yìí má gọra yín o opportunity gidi ni fún láti lè polówó ọjà téèyàn bá ta kéèyàn àwọn àdúgbò wa náà ṣe mass making sọnù kan kí ló fẹ́ rí di. Olamide gàrí ó lè jẹ́ Olamide gàrí ó lè jẹ́ Olamide food and kìíní kan lẹ máa pè ẹ kàn máa jó ni látàárọ̀ ọ̀dà máa wọlé ni ọ̀dà máa wọlé. ẹ ṣe kámẹ́rà dáhùn sọnù owó tí ò lè là yín owó tí ẹ kó ọ̀dà máa wọlé fún yín ni láti bẹ̀ ẹ máa tajà yín lọ ẹ máa keep order ṣé rí owó ojoojúmọ́ tó bá ti ń wọlé síyàn lọ́wọ́ èèyàn máa gbàgbé ìṣòro gbogbo eléyìí tó ṣe kìnnìkan young boy ló lè máa lọ jíìmù ló lè máa dóòbò káàkiri o ibi téèyàn ti ń ro mílíọ̀nù lọ́tún ẹ wo owó wíwá ó ń pa okó gan téèyàn tiẹ̀ nímọ̀ bóyá òun lóko lábẹ́ rárá ibi téèyàn ti ń hustle pé mẹ ilé ìfẹ́ ṣe kí n ṣe ni màá sọ pé mo fẹ́ lọ jíìmù bí kù bá lè bẹ́ kó bẹ́. tọkàn bá balẹ̀ tán wàá máa yanjú. èèyàn lè padà lọ bẹ̀rẹ̀ àkóso ọ̀tàlẹ̀ àwọn èèyàn ṣì ń hustle pé kò síṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì. kò sí nǹkan Nàìjíríà ok mo máa gbé Nàìjíríà fẹ́ bá rí mo fẹ́ wá ṣoko oko ni mo ti ń ṣe látọjọ́ ayé mi oko ló gbé mi dé ní tí mo dà. káti ẹ̀ tí gbà máa pé fún yín analysis oko ń bí nsìn ẹ máa pé ṣe iṣẹ́ àgbẹ̀ yìí náà lówó tó báyìí. mo ń talẹ̀ mo ń ta estate tí mo ń ta tó yẹ pé ilẹ̀ oko ni tẹ́lẹ̀ oko ni mo fi ń ṣe lẹ́ni ìsìn mo ń ta estate ẹnìkan máa ríyàn nínú Prado jeep ó máa ríyàn ní kíní kan ní big man. ẹ̀rọ rangeta 60x120. 60 by 500 square meter 4 million naira. ó yá. ilẹ̀ tó yẹ pé éka ẹ̀ gan fúnra rẹ̀ gan ojú bíi 300 láyé ó ti appreciate it that's the beauty of it àwọn òníra yẹn bẹ́ẹ̀sì ló fẹ́ lọ rà bẹ́ẹ̀sì tó ní rówó repo sí after 2 years ó làwọn máa lọ rà tí gíà máa bàjẹ́ wọ́n máa ní gíà 3 million. gbogbo nǹkan jákujàku táwọn èèyàn fojú sí owó wà ń bẹ ẹ má gọra yín ẹ wo nǹkan pọ̀nmọ́ lásán bó jẹ́ pọ̀nmọ́ lẹ ní bó jẹ́ pọ̀nmọ́ lásán. àwọn èèyàn lọ kó pọ̀nmọ́ níjẹ̀bú pọ̀nmọ́ ìjẹ̀bú wọ́n ń tà wọ́n ń rówó lórí ẹ̀. ẹ ṣáà make sure pé ẹ ta báwọn yòókù ṣe ń ta ẹ tún rọra wọ́gbọ̀n kan dá sí kó tún yàtọ̀ sí táwọn yòókù. lecturer mi kan. ẹ wà àwọn lady kan sìn epo wọ́n á lọ ra epo wọ́n á lọ ra packaging material wọ́n á ṣe sticker wọ́n á lẹ̀ mọ́ wọ́n á wá máa rọ epo yẹn wọ́n á máa jó lórí TikTok ọ̀dà àwọn wọlé láti gbogbo bíi fún wọn. bó ṣe wà nìyẹn sáwọn èèyàn ní jẹun ni. wọ́n make owó wọn ẹ má gbọ́ra yín. one of my lecturers Professor Maf ó sọ fún mi pé if I am a barber as a professor there will be a difference between me and any other barber in that town because I will use my professorship to rebrand my barber. wọ́n là ń pè packaging náà kí ni yàtọ̀ pọ̀pọ̀pù àti kí ni Mr. kìíní kan. exactly wọ́n là ń pè ṣé ẹ mọ̀ pé dè ní ìyó even lẹ́kọ̀ọ́ bọ̀kú bread kìíní kan ní Abẹ́òkúta yẹn gbogbo bí tó ń ti ń ṣe fast tó ń ti ń ṣe fresh bread náà ṣì ń tò sà. bẹ́ẹ̀ni wọ́n ṣì ń tò rà ni. bẹ́ẹ̀ni ẹjọ́ ṣé ẹ mọ̀ pé èèyàn lè bẹ̀rẹ̀ bread nínú ilé with less than 200,000 naira. most people started from their house now and they grow. with less than 200,000 naira you can start your own specialized bread fresh nínú ilé tán dẹ̀ máa bò. kí ni ẹ require mindset ni. coconut bread butter bread kìnìkan you can start it. What's stopping you from doing your own juice? Opportunities pọ̀. Milaris juice. Kìnìkan juice. But a máa ń wò pé ọjọ́ wo ni màá tó rí 50,000 ọjọ́ wo ni màá tó kó jọ ọjọ́ wo ni màá díẹ̀. ṣebí Bímbọ́ nìyẹn tó ń ṣe smoothie l'Abẹ́òkúta look at what that lady is doing look at what she is doing crown fit. díẹ̀ ni. a lot of things wà téèyàn lè ṣe but not that mo fẹ́ máa ṣe. Ndúpẹ́ Musa capital kan náà fi ń bẹ̀rẹ̀ business. you don't start business with idea ni wọ́n fi ń ṣe business. tẹ bá pè yín tí má gbé yín wá sókè nsìn tí má ṣí floor fún yín pé ó yẹ wá bá mi sọ̀rọ̀ nípa business yín ẹ rí i pé ẹ ní lè sọ̀rọ̀ tó tẹ́ fi lè raise capital.
tẹ bá dẹ̀ fẹ́ ká dán wò mo ready kí n gbé Bring yín him. wá sókè kẹ wá pitch business yín fún wa. Let's engage him. àwọn pípẹ́ send request kẹ wá pitch business yín kẹ wá wò bóyá tẹ bá pitch ẹ̀ṣẹ̀ lè rí capital kọ́ ni number one idea ni number one Idea ni number one. idea bá ti wà capital máa tẹ̀lé. Our ṣé pé strategy. ṣàdákun tẹ́ bá ti dé sí Nàìjà lájì pepper gizzard pepper chicken pepper pọ̀nmọ́ gbogbo ẹ̀ là ń tà o. That's good. tó ẹ bá tún fẹ́ tó ní ginger and garlic níta tún máa fi rosemary sí. Ó parí. gbogbo ẹ̀ là ń tà pepper chicken pepper gizzard. aráàlú òyìnbó rán wa ń ṣẹ́ o a lè ṣe personal shopper. Ó parí. máa shop food stuff fún yín. What are we now saying? I need you to ṣé ẹ ti register company. mi ti register Go o. and do that. I Go and do that. will register your company for you this week by the Go grace and of do God. that. I will register Thank your you, company sir. for you this week. Ẹ jọ̀ọ́ ẹ follow me. I will talk. Yes, Help I will us register to buy a something. business name for you this week, and you will go and open your All right, account. sir. You go and open your company account. Then you need to now design your logo All right, sir. and begin to advertise online. You will be amazed within 6 months. I'm telling you. The only gift I'm going All to right, give sir. you, I will talk to my lawyer tomorrow morning. Send me your number in my DM. That will link two of you together. Your business Yes, name, sir. we look at it. They will get it All right, ready sir. for you within 1 week. Your business name ready. You'll be amazed Wow. that wàá jẹ Thank lọ you, lórí sir. black Má app. ṣe logo, tẹ bá ti ṣe logo, ẹ ṣe business name, ẹ ṣe slogan, ẹ kọ́ lọ ṣe t-shirt face. Orí TikTok yìí ni kẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ wá wo bẹ́ẹ̀ ṣe lè ṣe gizzard yẹn pẹ̀lú gbogbo máa nǹkan sáré tẹ́ ṣe sọ. lógò yẹn lọ́la. Ẹ̀yin ẹ ṣáà ní sùúrù professional Yes, ní kò sir. gba rọ́ọ̀tì àwọn professional consultant wọ́n máa fún yín solution. Ẹ ní sùúrù mo ti mú yín bí mo yẹ mú yín yẹn. All Màá right, dẹ̀ drill yín for another 3 months. Tẹ́ ẹ bá ti wá ní owó ní 6 months, a jẹ́ pé èmi kọ́ ni mò ń sọ̀rọ̀. Àfi tẹ́ bá yàn ọ̀lẹ, mo dẹ̀ máa gbé yín wá síta, màá dẹ̀ ká sí nípa ọ̀lẹ ní. Èmi máa Now ẹ patronize. jẹ́ fún yín nísìnyí. When you are ready, Me, let me know. I'll yeah. patronize you. Now ṣẹ́rí gizzard àtàwọn kan tẹ́ ń ṣe yẹn. all right, sir. Ẹ máa ní láti mọ bọ́n ṣe ń Yes, grill sir. ẹ̀. Ẹ máa mọ bọ́n ṣe ń grill ẹ̀ tó máa dry tán pátápátá no more tán. Tó máa lè ṣe gbé travel dáadáa. All right. Ó ti tán. okay Ẹ sir. máa ní láti ní packaging àmọ́ bá a ṣe ṣe gbogbo àwọn packaging and everything. Ẹ bọ́ sórí TikTok anybody ò ní bá yín tà. Ẹ̀yin lẹ máa gbé gba yín sórí, ẹ máa gbé sórí, ẹ máa yàwò ìpè lọ́jà yín ni. Ó dẹ̀ máa blow. Ẹ máa ya màrá pẹ̀ lọ́jà yín ni táwọn èèyàn máa wò pé Amen. ẹ wá wẹ ní kẹ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀dà tẹ bá ti rí ọ̀dà ó yá I need 2 pack I need 3 packs I need kinní kan ó máa tó ṣèjì kan á sun yín ẹ ní ọ̀dà ti pọ̀jù ẹ tún bẹ̀rẹ̀ sí ní ìgbéraga. My brother. My wife is among the people that started dancing All right. in boutique. Ìyàwó mi wà lára àwọn èèyàn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jó lórí social media lórí Facebook ẹ̀ pé ọjà mi kó wọ aṣọ ẹ̀ kó advertise kó jó. Madam Initially- Dupsy send your request. Initially, some people are saying that. Ẹ káàárọ̀. Ṣé ẹ ti wà lókè ni Madam Dupsy? Bẹ́ẹ̀ni sà. Ok ẹ ó dàn Madam Milari ìṣẹ̀lẹ̀ fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan the floor is yours. Bẹ́ẹ̀ni sá, Ẹ sọ̀rọ̀. a kú àárọ̀ sá, ẹ káàárọ̀ sá. So àti nǹkan tẹ́ ti ń sọ látẹ̀ǹkan ni mo ti ń mú 1 or 2 points jáde. So mo fẹ́ mú láti ibi tẹ́ ti sọ pé we have some few persons in this generation now that wọ́n really fẹ́ ṣe iṣẹ́ táwọn parents wọn ń ṣe. Ibi tí wọ́n bí mi sí tí mo dẹ̀ dàgbà sí Èbúté Mẹ́ta ni and ilé face me I face you pọ̀ gan bẹ̀ ọjà Òyìngbò dẹ̀ jìnnà sí mi. Ìdí tí mo fi ń sọ àwọn kìíní ni pé I have seen a lot of parents tó máa sọ pé ẹja làwọn tà Ọlọ́run ò ní jẹ́ kán mọ àwọn tẹja so therefore wọn ò ní fi ojú okòwò tí wọ́n ń ṣe kí wọ́n fi ojú ọmọ wọn mọ̀. Púpọ̀ nínú àwọn parents yìí wọ́n kùnà in that aspect. I'm just being blunt here. Ẹlòmíì máa ní mo tẹja ṣé ìwọ náà fẹ́ tẹja níyà gbé báàgì kó máa lọ school. I'm not saying that school is bad. It's good. Tọ́mọ bá tún ti dé láti school tó yẹ kó tún máa assist wọn ní ṣọ́ wọn á tún ní kó lọ lesson. Ó dé láti lesson wá nílé kéwú yá. Ó dalẹ́ kó tó wọlé. Wọ́n ń gé orí ẹja látàrin ni wọ́n ń gé láti ìdí ni ọmọ ẹja gé.
mi mọ̀ bóyá ẹ̀ understand nǹkan tí mò ń sọ. We are listening. You are making point. So ẹlòmíì wà ọjà táwọn okòwò táwọn òbí ẹ̀ ń ṣe gan kò mọ̀ ń pa ẹ̀. Irú èmi ń sìn dáàdì tèmi of his blessed memory was a photographer, a photojournalist to the Sun newspapers and Denton police station, general headquarter Oyinbo. Ìdí kan máa ya fọ́tò yẹn ni mo ti kọ́ pé èèyàn ń lo system wọ́n fi ń edit pictures. From there mo pick interest nínú makeup. From there mo pick interest nínú fashion in general. Ìgbà tí kí n tó wọ school àwọn parents mi méjèèjì ti kú. Ìdí iṣẹ́ ọwọ́ tí mo kọ́ nítorí pé mo fojú síṣẹ́ tí popsi mi ń ṣe nígbà yẹn. Òun ni mo fi ṣe OND kékeré tí mo ṣe. It was not very, very easy. It was not a bed of roses when I was in school. Mo ru pọnpọ́n bí mo ṣe wà yìí o. Sir, mo rántí ìgbà kan tí wọ́n ń ta toasting machine ní 8,000 naira. Owó tí n bá rí jágbàǹbí nídìí iṣẹ́ a lọ ṣe makeup. Nígbà yẹn gan mi ò ní brush ẹyọ kan débi pé mo fẹ́ ní box. Mo máa lọ rent àwọn irinṣẹ́ yìí ni. In fact, it was more of like mo ń ṣiṣẹ́ fóníṣẹ́ because ẹni tó ní àwọn irinṣẹ́ ó máa gba 80%, 20% ní tèmi. Almost dédé owó mọ́tò. Ìyàtọ̀ bẹ̀ ni bóyá máa rí èrè 500 naira. Ṣẹ́dé nínú 500 yìí ni mo ti dá owó toasting machine jọ torí kò ń ṣiṣẹ́ ojoojúmọ́ nígbà tí mo wà ní school. Mo ra toasting machine. Ó ní guy kan tó máa ń ṣe bábà lẹ́gbẹ̀ẹ́ ilé mi. Òun ni kò ara bẹ̀ pé kó jọ kó pass iná fún mi. Epo àjọ àbádáwò rà. Toast bread ni mo ṣe ní Kwara Poly Gate. Títí tí mo fi parí OND mi. Mo ṣe toast bread. Ìgbà tí mo wá rí pé táwọn èèyàn bá ra toast bread tán, wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa lọ wá omi àbí kọ́ lọ ra mineral. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe zobo. Mo wá ń ṣe buy 2 toast bread, take 1 zobo. You need to see the way students were rushing that. In fact, I had to stay in Ilorin extra 2 years after I finished school because of the business. But it got to a point I needed to move forward. Mo dẹ̀ gbé báàgì mi, mo dẹ̀ wá sí Abuja. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo gbálé yàrá kan kékeré bí eléyìí. Mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ makeup ń bẹ̀ díẹ̀. Ìgbà tó dín pé àwọn èèyàn ti mọ̀ mí home service ó dín pé àwọn wá ń disturb mi pé àwọn ọmọ wa fẹ́ kọ́ṣẹ́ yìí. Ṣé nígbà COVID yẹn táwọn èèyàn sọ pé ẹ kò sówó lọ́wọ́ àwọn. Inú ilé mi ni mo wà tí mo tún yáyàn lówó torí students were not going to school. Àwọn sísí wọn lọ sí school so their parents were leaving them to go and learn something. I had over 20 students for that period. And I was making my cool cash without leaving my house. Lẹ́yìn COVID, ìgbà tó dín pé mo fẹ́ lọ gba shop, tó sọ fún mi pé shop is 700k. Okay, I could not afford it. Okay. I had to look for somebody who is doing something close to my kind of business. Ó ní lady kan ń ta wig. Ó mú kan wá sọ fún pé ó dẹ̀ fún mi ní space kan bí bó jẹ́ pé kí n máa sanwó ni màá sanwó monthly. Ó dẹ̀ gé fún mi. Mo dẹ̀ ń fún lówó monthly. Ibẹ̀ ni mo wà títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. And I have my clients till now. So ọmọ mi wà kò ń ṣẹjọ́ ọmọ mi o. Kò ń ṣẹjọ́ ọmọ mi pé ọmọ mi fẹ́ lọ ṣe nǹkan tí bàbá ẹ̀ ń ṣe àbí ìyá ẹ̀ ń ṣe. But wọ́n á sọ pé èmi gàrí ni mo yan. Ó rí bí mo ṣe gbóyè ọjọ́ orí mi lọ. Ìwọ náà ò lè yan gàrí o. O gbọ́dọ̀ lọ school ni. Ní school tó jẹ́ pé ní country tá a wà yìí tó bá mọ̀yàn, o ò lọ anywhere. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni. O ò bá gbé first class jáde. You go nowhere. Débi iṣẹ́ ìjọba. In fact, ní Abuja tí mo wà, mo ti fi 1.2 million. Tó yẹ pé mo ṣe wàhálà, èmi mo mọ wàhálà tí mo ṣe kí n tó ra ilẹ̀ yẹn gbà yẹn. Mo láti ta ilẹ̀ yẹn. Mo ta ilẹ̀ yẹn tán. Mo lọ kó owó ẹ̀ mo ní mò ń wáṣẹ́ ìjọba. Àti owó àti iṣẹ́ mi rí kankan. Àmọ́ mo dúpẹ́ fọ́lọ́ yẹn pé mi ò fi ṣe ọwọ́ mi ṣeré. Nígbà tó dín pé àwọn èèyàn tó bá wá ṣe makeup tán, wọ́n á máa béèrè pé aṣọ òkè wo lélẹ̀ kinní kan aṣọ òkè yìí àwọn ò láìkẹ̀. Okay, mo máa ń ta aṣọ òkè. Mi ò ta aṣọ òkè o. Bọ̀ọ́lá pé lọ́rin tí mo ti school, mo ní àwọn ọ̀rẹ́ tó yẹ pé mọ́mì wọn ní ṣọ́ọ̀bù aṣọ
tí wọ́n kàn ń ta àwọn àǹkárá nǹkan kan so lẹ́gbẹ̀ẹ́ àwọn ṣọ́ọ̀bù yẹn wọ́n ń hun aṣọ òkè ńbẹ̀ mo kàn connect mọ́ ọ̀rẹ́ mi yẹn mo sọ kó bá mi gba nọ́mbà mọ́ mi yẹn mo connect mọ́ kan nínú àwọn tó ń hun aṣọ òkè ńbẹ̀ ìyẹn ló máa hun aṣọ òkè fún mi tí n bá wá gba aṣọ òkè yẹn èmi á wá tà bíi drop shipping màá wá send owó ẹ̀ sí màá dẹ́ mu cut tèmi tí mo yẹ bẹ̀rẹ̀ sí ní taṣọ òkè nìyẹn o títí bí mo ṣe ń sọ̀rọ̀ mo ṣe ń taṣọ òkè bí mo ṣe wà mo ń ṣaṣọ ẹbí ṣáájú ni ó aláṣọ ní patí kan tí wọ́n ń ṣe ní nàìjíríà nísìsiyìí tí wọ́n lo aṣọ òkè ni ẹ sà mo dìídì gbé ara mi lọ sábẹ́òkúta mo lọ kọ́ bí wọ́n ṣe ń hun lọ sí ìlọrin mo lọ kọ́ bí wọ́n ṣe ń hun òfì even though I don't have space here to start it but I have the idea of it so kò síbi tí mo lè lọ báyìí nísinsìnyí the only thing tẹ́ lè fi gbà wọ́n ṣẹ́ lọ́wọ́ mi ni àbí bóyá téèyàn bá parí mo ti wà ní orí mi nìyẹn in that aspect tí àwọn parents feel tí wọn kì í fa àwọn ọmọ wọn mọ iṣẹ́ tí wọ́n ṣe ibi tí àwa ọ̀dọ́ ẹ̀ní ti wá fail ni pé ẹlòmíì fi hàn pé it's all about going to school it's all about knowing how to speak good English they should go and read history of Lady Ladi Kwali she can't even write but she lectured in overseas it's not all about the problem of this generation is when they think being brilliant is knowing how to speak English there is difference between èèyàn lọ sí school èèyàn dẹ̀ brilliant púpọ̀ nínú àwọn ọmọ ìsìn mélòó gan nínú wọn ló ń lọ school mọ́ báyìí ìmí báyìí ọmọ mi on the 4 ní school ti máa resume ìmí inú ò ní dé class not until on the 24 20 days ẹ̀ ń bolo ti lò ọ̀dọ̀ boyfriend ṣerú àwọn ọmọ yẹn lẹ́wà ní kó lọ kọ́ṣẹ́ láwọn ọmọ tó yẹn pọ́ ọmọ Yahoo wọ́n ti fowó fẹ̀ wọ́n lójú oníjọ 500k iṣẹ́ tó sanwó fún kí ló máa fi ra aṣọ àti fóònù wọn ò lè dáṣẹ́ ṣe wọn ò lè dá nǹkan kan ṣe ọlọ́run ló máa gba generation wa yìí o àmì o ọlọ́run nìkan ló lè gba generation wa àwọn parents yìí kùnà àwọn youth yìí náà wọ́n kùnà and ọ̀rọ̀ yìí àwọn parents náà mo sì máa mú sí jù láyé ìgbà yẹn ẹ̀yin dáàdì wa tí bá parọ́ kẹjá mi at least ọbí àwa náà ọbí wa láàárọ̀ àná àwa náà ti ń dàgbà lọ díẹ̀díẹ̀ nígbà yẹn tí ọmọ bá ṣẹ̀ tẹ̀dẹ̀ ń gbé nínú compound kan èèyàn bíi 4-5 ló máa bá ọmọ yẹn wí nísìn òbí mélòó ló ń fẹ́ kó máa bá ọmọ òun wí mo lọ ṣe makeup nílé kan nǹkan tí ọmọ ọ̀dọ̀ ẹni yẹn tó fi ju ọmọ woman yẹn lọ á tó bí 20 years ẹni tó lè bí lọ́mọ ni kí ọmọ kékeré kó máa pàgbàlagbà lórúkọ ẹ̀ direct kí ìyá ẹ̀ dẹ̀ máa ṣe anything kí ló ń kọ́ kí ni nǹkan tó ń kọ́ irú ọmọ yẹn tó bá wá dàgbà ṣó máa wà lovable ṣó máa lè dá nǹkan kan ṣe àwọn parents kùnà gan o gan and the fear of epo ni mo tà ńgbà tí mo kéré mi fẹ́ kọ́mọ mi jìyà gàrí ni mo tà nígbà tí ọmọ mi kéré mi fẹ́ kọ́mọ mi ta gàrí kí ló fún yín láṣọránsì pé ìdí gàrí yẹn gan lẹ́lòmíì àti là. ó lè máa kó gàrí lọ sí African countries àti àwọn western world. aṣáájú àwọn tó yẹ pé ẹ̀gẹ́ lásán ló ń ṣe ẹ̀gẹ́ lásán ló ń ṣe wọ́n dẹ̀ máa yọ oríṣiríṣi nínú ẹ̀gẹ́ yẹn. mo lọ́rẹ̀ẹ́ kan dọ̀la báyé parí OND báyìí ó gba Èkìtì lọ ni ó bẹ̀rẹ̀ sí ní lọ gbin kòkó. Ayọ̀ is in big money now. ó kọ́ ẹ̀ pé choice iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ I would have gone into farming too. ìgbẹ́ lówó wà. so ẹni tọ́wọ́ ẹ̀ bá dọ̀tí kò lè kawó ẹni tọ́wọ́ ẹ̀ bá dọ̀tí tó fẹ́ fọwọ́ ẹ̀ ṣe anything ó ò lè kawó. ọmọ àná àwọn pẹ́rẹ́ǹtì mi tó yẹ pé àwọn wọ́n lówó láti ilẹ̀ àwọn yẹn náà lifestyle tí wọ́n fi ń han ọmọ ní tender age ó ti tóbi jù wọ́n lọ jù for example irú Davido yẹn ọmọ yẹn padà sí school kó wá lọ máa fi Rolls Royce lọ gbé ọmọ ní school kó máa kí ló fún ẹ láṣọránsì pé orí ọ̀fẹ́ tí wọ́n ní ọmọ ẹ̀ á nírú ẹ̀
tó bá sọ fún mi pé àwọn òbí tèmi máa kún kékeré ṣé mo máa mọ̀ ní kí wọ́n wá ti bà mí jẹ́ láti ilẹ̀ ta ló fẹ́ ilé ta mo fẹ́ gbé. ṣé ẹ understand nǹkan tí mo sọ sà. You are on point. ilé ta ni mo fẹ́ gbé báwo mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ayé mi a ní ká máa fi way of life hàn ọmọ that's just the main thing forget about school it's important but ẹ kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà. ọmọ mélòó láyé tá a wà yìí tá a wà nínú ẹ̀ ọmọ mélòó ló lè sọ pé bí dáàdi mi ṣe ń ràn company wọn lè jẹ́ ńlọba ràn company. ọmọ mélòó ṣé gbogbo àwọn ọmọ tó yẹ pé ayé ọ̀tá wọn ti polúkúrú muṣu sórí orí íńtánẹ́ẹ̀tì tán. In fact connection àti grace of God èèyàn ní tẹ́ ẹ bá ní family tó ń disgrace yín lórí social media tọ́ ọ bá ṣìdílẹ̀ wọ́n á ṣe ọmúlẹ̀. And that is all they sell. And it's paying them. You know why? Because we have a lot of them like that. Tọ́jọ́ máa ń exchange gbogbo kìíní. It's paying them. But fásìkò díẹ̀ ni. Àsìkò kékeré ló wà fún. It's only God that can help this generation. And fún àǹtí tó ń sọ pé àwọn ò ní owó fún business yẹn. The truth of the matter is, fund is the last thing to think of when you want to start a business. When I started my own, I didn't start with fund. I borrowed. And in me borrowing is a way of me training myself on how to take care, even if I have my own, how to take care of them. Because nǹkan téèyàn yá ò ní fẹ́ ó bàjẹ́, wàá máa yọ lù ní kẹ́lẹ́kẹ́lẹ́, wàá máa yọ lù ní kéékèèké. So with that habit, ó máa mọ́yàn lára téèyàn bá wá ra tiẹ̀ the same thing téèyàn ṣe fún nǹkan nìkan lèèyàn máa ṣe fún tiẹ̀ náà. So the first thing to do, there's something we call affiliate marketing. If it is garri you want to sell, you can go to your nearest market, make friendship, tell the person you are interested in selling garri. Jókòó sí ṣọ́ọ̀bù èèyàn yẹn 2-3 days kẹjọ ta garri yẹn. With time, trust me, bó jẹ́ 1 kg oníjọ 1 kg oníjọ 1 mudu oníjọ 1 bag bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. Like I said, I didn't start my aṣọòkè business with fund. Mò ń gbà á ni tí má dẹ̀ ti tà á tán send owó èèyàn yẹn sí. It's not all about money these days. ayé ti lajú kọjá even till now, even pẹ̀lú long years in business till now I don't have a shop. I don't have a shop of my own. I don't own a shop. And you are selling your market. And I'm making my money and I'm selling my market. So what is the point? Ó gba shop nísìn. Ká ní mo fẹ́ gba bóyá bí shop 700 àbí 800 nísìn. The same owó tí mò ń pa níbi tí mo ti ń san 25,000 naira per month náà ni mo máa pa níbi tí màá ti máa san 700,000 naira per year. Then who is losing? Me. It's still me. Now because you don't want to do big madam. So it's not oníkálùkù ló mọ kí ló ń jẹ́ géèjì ẹ̀. Jẹ́ ká tètè máa round ọ̀rọ̀ yẹn up torí àwọn tó kù tán ti sọ̀rọ̀. Ẹ ṣé mà. Okay ma ẹ ṣé mà. Oníkálùkù ló mọ géèjì ẹ̀. So starting business is not by owó from the beginning. No, is all about you planning, proper plan. Irú èmi ń sìn bó sọ pé contract dé lọ́la ń sìn torí mo ti register business mi already. Mo ní stickers different types already, logo, banner, everything ó wà nílẹ̀. Bring it, then we start. Let's negotiate business. Let's talk about money and let's do the job. Let's get the work done. So it's just that like that. Ẹ ṣé mà, ẹ ṣé sà. Ẹ ṣeun gan ma. Thanks so much ma. Madam Mobolaji, are you still here? Madam Mobolaji. Àwọn náà fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbí. Madam Dupsin wà níbí. Madam Dupsi, yeah. Oh yeah, on mic, on mute mic yín. Ambassador is here to listen to you. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Yes ma, ẹ káàárọ̀ ma. Yàrá sùn. Mo ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò ní capital láti start up business. Like me,
mo ní a lot of idea láti ṣe business and mo dẹ̀ ti try in so many ways láti pé kí n start up business kí n má ṣiṣẹ́ lọ́ndà èèyàn. Mo ti try in so many ways though mo mọ̀ wípé bùkátà ló pọ̀ ju nǹkan tí mò ń rí lọ and couple with environment tí mo dẹ̀ tún wà again kò pay. Ṣé ń gbọ́ mi? Kò pay like makeup nísìnyí mo mọ makeup ṣe. Ibi tí mo wà tẹ́lẹ̀ kó tó di pé mo relocate wá sí Abuja. Irú makeup tá à ń ṣe níbẹ̀ yẹn nísìnyí tá bá ṣe makeup wọ́n máa fún wa 1,500 máa fún wa 2,000. Ṣé ń gbọ́ mi? 1,500 2,000 but ní Abuja ń bí báyìí mo kàn wá fún visiting lẹ́rìn ìgbà kan tí ẹnìkan fẹ́ ṣe makeup mo dẹ̀ ṣe makeup yẹn fún. Èmi fẹ́ máa fi wo ibi tèmi ti wá sister mi wá tètè yín mi lẹ́ẹ̀kan náà pé kì í ṣe bí wọ́n ṣe ń ṣe ní ọ̀hún ni wọ́n ṣe ń ṣe níbí báyìí. Imagine makeup tá à ń ṣe ní 1,500 lọ́hùn wọ́n ṣe ní 8,000 9,000 níbí báyìí. Ṣé ń get me? But problem mi ni pé mi ò ní quality materials tí mo lè máa lò fún wọn because challenge tí mo ní nìyẹn nísìn pé mi ò ní quality things tí mò ń lò because níbi tí mo ti wá lọ́hùn based on iye tí wọ́n ń san lọ́hùn so kò jẹ́ kí èèyàn lè ra àwọn expensive material. Gbogbo ẹ̀ dẹ̀ wá ń yọ́lẹ̀ nísìn. And níbi tí mo dẹ̀ wà nísìn báyìí kò dàbí ibi tí mo ti wá. Mo ń ṣiṣẹ́ lọ́ndà èèyàn ni. Mo ṣe work and share lọ́ndà èèyàn. Kò dẹ̀ pay. Imagine ibi tí mo ti ń ṣiṣẹ́ every blessed day mo ń san 1,000 naira lọ síbẹ̀ and at the end of the day lóṣù mo lè má rí 50 mo lè má rí tó 50,000 and all that. Then ibi tí mo wá gbalé sí tó bá jẹ́ pé mo ní àwọn material nílẹ̀ ni ó wù mí kí n start ẹ̀ lẹ́nu ọ̀nà mi because ibi tí mo gbalé sí àyè wà ńbẹ̀ kò need pé mo fẹ́ lọ gba ṣọ́ọ̀bù. Bá ní mo fẹ́ gba ṣọ́ọ̀bù níbí báyìí nísìn mi ò lówó ṣọ́ọ̀bù. Ẹ máa gbọ́ 700 800 1 million ni tí mi dẹ̀ ní 1 naira nílẹ̀. And mo dẹ̀ mọ oríṣiríṣi àwọn nǹkan ṣe tó bá ní kán ṣe shampoo kán ṣe irú àwọn zobo àwọn oní this kí ló ń jẹ́ kùnú áyá nǹkan wọ̀nyẹn mo mọ̀ ṣe but there is no money for it. So nǹkan tí mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ò ní capital nìyẹn. Okay ma Madam Jupsy ṣe fẹ́ kí ká sọ̀rọ̀. Yes sir. Okay. Gbogbo nǹkan tẹ́ kà sílẹ̀ ń sìn tẹ́ mọ̀ pé tí wọ́n bá máa ṣe kùnú nídìí 20,000 láti ṣe kùnú. Bẹ́ẹ̀ni. Kí ló dé tẹ́ tí wàá bẹ̀rẹ̀ kùnú yẹn nínú sálárì yín nígbà tẹ́ mọ̀ pé ẹ lè ṣe mákẹ́ẹ̀tì ẹ̀ dẹ̀ rò pé mákẹ́ẹ̀tì kí ló tẹ́ ti bẹ̀rẹ̀. Then makeup yẹn ń sìn for example ṣé ẹ rò pé ìyẹn ká ní pé makeup ṣé ẹ rò pé òun ni primary business tẹ́ lè ṣe bẹ́ẹ̀ ṣe wà ẹ́ ṣé ebi máa ń pààyàn ṣe makeup ṣá tó bá yẹ survival lẹ fẹ́ o ṣé for example bẹ́ẹ̀ wà ń sì ṣé ẹ rò pé tẹ́ bá ra kit makeup bóyá 50,000 àbí 100,000 ṣé àwọn tó fẹ́ ṣe makeup yẹn wọ́n ti tò àbí ẹ ti mọ̀ wọ́n àbí wọ́n ti mọ̀ yín pẹ̀lú kékeré ọwọ́ yín gan material kékeré tẹ́ ní lọ́wọ́ yín yẹn ṣé wọ́n ti mọ̀ yín ládùúgbò yín yẹn pé makeup artist ní iṣẹ́ ti wà establish. So nǹkan tá a ṣe máa ń sọ pé kò ń ṣòwò ní number 1 ni pé irú nǹkan kéékèèké tẹ́ ti mọ̀ yẹn ẹ ti máa ṣe òun ni àwọn èèyàn máa wá rí tẹ́ ti ń ṣe tán máa wá tẹ́ wá lè rí support or loan or grant
láti lè develop ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ ọgbà kò easy láti rí owó láti fi bẹ̀rẹ̀ nǹkan yẹn because everybody ló máa káwọ́ ẹ̀ kò pé ẹni yìí ok mo sọ̀rọ̀ yẹn ní ọ̀dọ̀ ìyá ọgbà ẹ jẹ́ fún yín scenario yẹn mi ìmọ̀ mọ́tò wà ẹ̀yin wá jẹ́ ẹ̀gbọ́n mi ẹ wá ní mọ́tò ẹyọ kan mi ìdẹ̀ mọ̀ mọ́tò wà instead kí n lọ sí driving school mo wá gbé mọ́tò yín mo wá lọ fi kọ́ mọ́tò èmi tí mi ìdẹ̀ mọ̀ mọ́tò wà mo wá báàṣì mọ́tò yín mo fi l'accident mo bàjẹ́. Number one ṣé mo máa mọ̀ mọ́tò wà rárá torí mọ́tò tó yẹ kí n fi kọ́ torí àìní sùúrù mi I pass through process tó yẹ kí n pass through mo ti bà mọ́tò tó yẹ kí n fi kọ́ jẹ́. Ẹni tó tún wá ní mọ́tò yẹn èmi tún ti fi tèmi mo tún ti fi kóba mo tún ti bà mọ́tò ẹni yẹn mo tún ti bà mọ́tò ẹni yẹn náà jẹ́. So bẹ́ẹ̀ ló ṣe rí ta bá ń sọ pé mo ní idea kan mò ń wá owó ó máa ń da kéèyàn ti máa ṣe díẹ̀díẹ̀ for example bẹ́ẹ̀ ṣe sọ pé ẹmọ kùnú ń ṣe ẹmọ sóbò ń ṣe kíní yẹn ọ̀tọ̀ ni pé bóyá ìkèsì èèyàn kan wá ya yín ó wá fún yín ní loan wọ́n sọ pé wọ́n ya yín ní loan bóyá 50,000 ìgbà ẹlẹ́ṣẹ̀ máa realize pé nǹkan tẹ́ ẹ rò pé ẹ mọ̀ ṣe yẹn ẹ mọ̀ ṣe o torí pé ìyí tẹ̀yìn mọ̀ yẹn level ẹ̀ ti kọjá torí pé ẹ̀ tí màá máa practice ẹ̀ kéékèèké now ẹni tó fún yín ní loan yẹn bóyá ẹ wá dá lóṣù mẹ́fà ó wá doṣù mẹ́fà yẹn ẹ wá rí fún padà kò lè fojú dáadáa wò yín tó bá wá wà níbì kan á ní ẹ má má dá mọ́ má má dán madam dúpẹ́ ẹ ló ń kó máa serious ṣé ń gẹ̀tì mẹ́ òun la ṣe máa sọ pé owó kọ́ ni number one for example tó bá yẹ pé ẹ jẹ́ entrepreneur lóòótọ́ pẹ̀lú wọn bá small ṣe tó wọlé yẹn tí wọ́n máa ṣe nǹkan alẹ́ nǹkan tẹ̀kan máa sọ ní pé à ń ta kùnú o à ń ta kùnú o àṣẹ ń ta bíi 50 bottles lọ́sẹ̀ o but nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá a bá rí ibi nǹkan báyìí la lówó wa ibì kan báyìí kíní kan ibì kan báyìí ẹ rí i pé more than 3, 4, 5 people máa sọ that's good okay 10 ní 20 ní 30 ní ó yàtọ̀ sí pé kéèyàn má ti máa ṣe bí ìgbà téèyàn kàn fẹ́ gba risk ni but mo máa ń sọ fáwọn èèyàn mo notice kíní ẹ̀ recently 99% obìnrin tẹ́ bá rí makeup even àdórí àwọn àbúrò èèyàn wá ní àwọn ṣe makeup máa béèrè pé ṣe bí gbogbo obìnrin ló lè ṣe makeup fúnra wọn except wọn máa fẹ́ lọ sí party ńlá náà ṣe máa fowó ṣe now kéèyàn kan wá ní pé ìyẹn lòun fẹ́ jókòó tì ìyẹn ò ṣe business except téèyàn bá ti grow bíi ti madam Melaris don grow over the time and it's highly competitive industry bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́ni ṣe gbogbo obìnrin ló lè ṣe makeup kò sí àbí makeup lẹ́pẹ́ kò sẹ́ni tí ò lè ṣe so ó lè jẹ́ business èèyàn lè wọ̀ later but mi rò pé ó gbúdọ̀ jẹ́ primary business yín ẹ nídìí nǹkan tó máa mówó wọlé lójoojúmọ́ ibẹ̀ làwọn èmi ní sóbò àti drink yẹn ti wọlé àwọn yẹn make sense nǹkan tó kàn kù ń bẹ̀ ni pé ṣé ẹ rò pé ẹ mọ̀ ṣe dáadáa 1 2 ṣé ẹ ní market because ọ̀tọ̀ ni kéèyàn ní product ọ̀tọ̀ ni kéèyàn ní market nǹkan tẹ́ fẹ́ ṣiṣẹ́ lórí nìyẹn and barrier of entry ẹ̀ ó lò barrier of entry téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ sóbò lé ní I think with 20,000 naira you can start a very good sobo with even container tẹ́ máa ra ike tuntun tí yóò ṣe pé lọ́nkó ke oníke tẹ́ máa ra ike tuntun tẹ́ máa ṣe plasticers tẹ́ máa ṣe stickers I believe 20,000 can start something because business ò yẹ pé téèyàn bá tà ó make owó ó tún fi tà á tún make owó ni tí à ń get mi bẹ́ẹ̀ so but question tí mo fẹ́ béèrè torí ọ̀dọ̀ yín ni kù wà ní pé ṣé ẹ mọ̀ ṣe dáadáa 1 2 ṣé ẹ ní market tẹ́ bá lè dáhùn question yẹn pé market wà o nǹkan báyìí ibi báyìí nǹkan báyìí máa ta ibi báyìí máa ta I can bet you that we can raise you money to start. Madam Dupe. Then does she have existing clients, existing customers? Because this is kunu. That thing can spoil this. Bó tiẹ̀ ṣe kunu bó tiẹ̀ jẹ́ sóbò. But nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé téèyàn ò bá ní fridge kò kí ń fọ́nì most especially kunu aya yẹn. Ó nídìí kó máa wà refrigerator every 24 hours ni. Ẹ̀yin ò dẹ̀ ní fridge. Mi ò ní fridge. Kò ń ṣe business ẹ̀ ṣe lè ṣe nìyẹn dẹ̀. Mi ò ní fridge. I think the best thing is for you to look at a business first. Tí ṣọ́dọ̀ yín jìnnà sáwọn schools ni
àwọn schools primary school àwọn táwọn ọmọ school ti máa ń jáde yẹn tí ò bá jìnnà sí ẹ ṣe wo nǹkan bíi confectionaries táwọn ọmọ lè fi 20 naira or 50 naira tán lè fi rà tó bá jáde school bóyá chinchin ni o bóyá puff puff ni o something unique pẹ̀lú exposure yín tẹ̀lé fi ṣe because Abuja is a very nice place tẹ̀lé fi ṣe tán lè rà ìyẹn tún kọ́. ẹ get ẹ tún wo ẹni because makeup mi mọ̀ bóyá every understand because mo sọ pa makeup yẹn o. ó yé mi it's not all the time but àwọn èèyàn ṣe náà àwọn èèyàn ṣe náà. it's not all the time nǹkan tó jẹ́ pé ẹ máa grow into it ni or kẹ mú nǹkan kékeré àwọn maṣíkìní kékeré tẹ́lẹ̀ níyẹn sìn ẹ lè bẹ̀rẹ̀ training bóyá training fún àwọn ọmọ secondary school obìnrin ẹ lè bẹ̀rẹ̀ dupsy beauty center tó jẹ́ pé àwọn èèyàn náà máa kọ́ after school wọ́n á máa kọ́ lọ́dọ̀ yín wọ́n kàn sọ bẹ́ẹ̀ ti máa generate fund. bóyá san 10,000 àbí 20,000 wọ́n á máa fi kọ́ àwọn èèyàn á máa mọ̀ yín ládùúgbò yẹn pa ibi báyìí ní ìmọ̀ nǹkan báyìí ní so that because client gangan ni money client gangan lówó customer gangan lówó èèyàn lè ní nǹkan tó lè sọ ìfúnyàn lówó but téèyàn ò bá ara àwọn èèyàn tó máa exchange of service ni or product service ni makeup service ni product ni pé ẹ ta nǹkan tó wà tangible so but èèyàn ò lè dájẹ́ fúnra rẹ̀ èèyàn dẹ̀ lè kún makeup sójú ara ẹ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń talẹ̀ ń sì mi lè talẹ̀ fún ara mi kò possible mi lè kọ́lé fún ara mi tí n bá dé ṣe oko tán èrè oko mi ò lè jẹ́ fúnra ara mi so mo ṣe market màá máa wá àwọn èèyàn tó máa rà so bẹ́ẹ̀ náà ni market yẹn gangan ni ó crucial jù àti bẹ̀rẹ̀ bí mo bá yẹn sọ fún yín kò le if you can start small so mo máa ń kọ́ àwọn student máa sọ pé think big there is no problem in thinking big anybody can think think very big see yourself as the biggest kinikan you want to be in Abuja or in the whole world but start small think big start small then you scale fast you will be able to scale because you've actually thought about it so think big start small scale fast ibi tí scaling yẹn ti wá ni pé má gọra ẹ torí Naija nǹkan téèyàn bá ti ń ṣe tán bá ti rí pé ó ti ń rówó ń bẹ̀ wọ́n máa fẹ́ ṣe so ibẹ̀ lèèyàn ti máa tètè scale yẹn ni pé èèyàn ajá tán so ẹ farabalẹ̀ ẹ wo nǹkan tẹ́ ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú low cost the kind of fund that you know is easy to raise tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé if you commit yourself to it it can give you daily money is the number one kind of money tí èèyàn tí ò bá ní owó need ìyẹn la owó ojoojúmọ́ ṣe pàtàkì ní life èèyàn ó lè jẹ́ just 1,000 tẹ́ bá ń rí 1,000 sí ó máa block transport tó ń fún yín ní headache tó ń da salary yín yẹn láàmú. Yes. So àwa entrepreneur báyìí máa ń ronú nìyẹn a máa sọ pé multiple stream of income daily money weekly money monthly money quarterly money yearly money so ẹ farabalẹ̀ madam Dúpẹ́ because opportunity sometimes come but once ẹ relax ẹ wo around yín dáadáa ẹ wo nǹkan tẹ́ ẹ lè ṣe but ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tẹ́nu ń jẹ. nǹkan tí mo rí pé kò sí ládùúgbò yẹn náà nìyẹn mo wo round number one makeup ni o sí ládùúgbò yẹn. kò sí POS kò sí àwọn tó ta kùnú yẹn and all that níbẹ̀. ẹ̀bọ̀ ẹ̀ ní fíríjì náà àti káńsù kù náà nígbà tẹ́ ti ní POS is. tó bá yẹ pé mo lóun bá lọ wá fairly use. ìgbà tẹ́ ti lówó sí yẹn ìgbà tí ò ti sówó sí yẹn ò ń ṣe issue lè ìyẹn ti kúrò lára ẹ̀ then POS you can start POS now POS ń ṣe big deal. ọ̀nkọ́ ẹ̀jọ̀ ẹ jẹ́ kí n fún ọ láì di àkọ́. ṣé ẹ ní ọ̀rẹ́ ní Abuja ni. No. You don't know anybody. I don't know anybody yet. You don't have any friend. No. Ó dà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kó débẹ̀ ni. Locate in December. In that case, you can start by buying blocks. Ẹ lọ ra block. Kò ní pay torí nǹkan tí wọ́n ń sìn. Block yẹn ò ní pay most especially kò ní àyà yẹn. Tó bá lọ ṣẹ́kù waste ló máa jẹ́.
kò sẹ́ni because tó máa ordinarily fẹ́ tó bá jẹ́ ẹ pé ṣe pos yẹn sì bẹ́tà ẹ lè bẹ̀rẹ̀ pos náà. okay. pos náà tó bá máa bẹ̀rẹ̀ cash pos wọ́n ní di cash capital wọ́n ní wọ́n ní di cash wọ́n ló cash. máa ní fi capital ṣe. relax wọ́n ní di capital ṣe rí capital issue yìí ti da orí wa rú ní nàìjíríà wọ́n ní di capital cash náà ní di cash yàtọ̀ sí capital wọ́n ní the cash a little cash cash náà ní di you can start cash with yẹn dẹ̀ lè jẹ́ 20,000 nǹkan tá à ń pè ní otd other people's money tọ́ máa jẹ́ èèyàn tó dáa wọ́n lè rí cash lọ́dọ̀ èèyàn tọ́ máa lò tọ́ dẹ̀ máa cash náà ní kò jẹ́ capital ní ọ̀sẹ̀ yìí ń sìn a lè link yín mọ́ bí tẹ́ ti lè gba pos làbújá ọ̀fẹ́ ni pos àwọn organisation tó máa fún yín ní pos lọ́fẹ̀ẹ́ wà tá a bá dẹ̀ fẹ́ lọ lọ́fẹ̀ẹ́ bóyá money point or opay ìyẹn business nìyẹn wọn kì í ṣọ́ọ̀tì nídìí pos so it's also a low barrier since that you identify but ibi tí problem wà ń sìn ni pé ẹ kàn rí pé kò sí pos níbẹ̀ ni ṣé èrò wà ń bẹ̀ because population àwọn tó wà mẹ́. money business is people's is multiple business ní èrò ni èrò tẹ́ bá ti mọ̀ pé èrò wà ń bẹ̀ then pos is the best thing you can do for now. so láti pos yẹn lẹ́ẹ̀tì wá máa with pos you cannot lose it because owó lẹ fi ń ta owó cash yẹn cash you can start as low as cash 20k 30k 40k bẹ́ẹ̀ máa rún mọ́ nìyẹn ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn nìkan tó wà wọ́n lè máa bí cash ṣe máa yí lọ́wọ́ nìyẹn títí because ṣe rí capital ó ti really fún wa ní issue nàìjíríà kò dẹ̀ sí mánà látọ̀run capital ò lè wá látọ̀run capital yẹn àwọn èèyàn máa pé capital tó lè rèsì láàrin family ẹ fúnra rẹ̀ ta ló fẹ́ ẹ mọ̀ people everybody ló need capital ó kàn jura wọn lọ ni but ẹ bá ti understand pé number one business yìí nísìsiyìí tá ti identify pé pos tẹ́lẹ̀ tí mọ̀ pé environment yẹn lè tà then ẹ wò ó dáadáa kẹ́ ṣe investigation nípa ti pos yẹn àwọn organisation tó fún yàn àmọye àwọn kìíní yẹn tó fún yàn ní pos money point ni mo tún rí lára kan. lẹ rí lára bíbá kò yé mi. money point mo rí ọ́fíìsì wọn kan ní around ibi tí mo ti ń ṣiṣẹ́. So ẹ lè lọ sí money point pé báwo náà ṣe ń gba pos wọn ẹ bá lọ sí money point lọ́la pé báwo náà ṣe gba pos wọn ẹ lè wá kí wa ní alẹ́ friday tó wá jíṣẹ́ pé nǹkan báyìí náà sọ nǹkan báyìí so kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ wò ó yẹn bóyá a lè wo bẹ̀yẹn láti bẹ̀rẹ̀ ó ti yé yín. Okay sir. But ẹ má fi bí mo ṣe sọ lẹ́yìn. pos yẹn nígbà wọ́n máa ní láti wà extremely careful Madam Celestina ẹ má dá sí wọn extremely. Madam Celestina ẹ má dá sí wọn ẹ̀yin ẹ fèsì business tí ẹ fi wọ́n lẹ̀ kàn fèsì business tí wọn kò sí business téèyàn ṣe téèyàn ò ní foríko so ẹ jẹ́ kàn fèsì business ẹ jẹ́ kàn fèsì ẹ má jẹ́ ká títọ̀dọ̀ tí yín sì téèyàn kan náà bá wá sọ pé kẹ́ tó bẹ̀rẹ̀ tẹ́ bá ń gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ ẹ̀ níṣẹ́ o ṣé à ń gẹ́tì mi mà kò sí business tó jẹ́ pé wọ́n ti rẹ́ni tó ṣe pos tó yẹ gbogbo owó tó ní ibẹ̀ ló bà lọ wọ́n dẹ̀ rẹ́ni tó ṣe pos tó jẹ́ pé ibẹ̀ ló ti dolówó so táwọn bá ti mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn káwọn fúnra wọn relax kàn kọ́kọ́ farabalẹ̀ kàn wo àyíká wọn dáadáa because business wà risky salary earner tí ò tí ì ṣe business wà risky gan but kò mean pé ẹ lè ṣe ó ti yẹ yín mẹ́ kò mean pé ẹ lè ṣe but yín máa ń like kéèyàn ṣe business tó wà tí bàríà tán máa fi wọnú ẹ̀ tó wà affordable 1 2 tí risk ẹ̀ tó wà affordable that's why mi máa ń like nǹkan bí oúnjẹ láti fi bẹ̀rẹ̀ láti fi gbéra torí pé tí mi bá tà á èmi àtàwọn ọmọ mi á jẹ mi ò lose lọ́nà méjì òun ni mo máa sábà like that is why mo ní sọ pé ṣé kò sí school around yìí tẹ́ lè ṣe snacks or ibi tẹ́ lè because kò sí ni wọ́n á rà yìí tán máa rà èyí tó bá kù á jẹ lálẹ́ owó kékeré náà dẹ̀ fi ń ṣe àwọn kankan bẹ́ẹ̀ ibi tẹ́ ti lọ ń ṣiṣẹ́ tẹ́ ń jí lọ tẹ́ ń ná 1000 lọ ṣé kò sí nǹkan tẹ́ ṣe lè máa tà lérí àbẹ̀
torí nísìnyí ṣé ẹ máa fi ṣe 50,000 yẹn lẹ̀ ẹ wá jókòó ti POS bẹ́yìn ṣe wà yìí látàárọ̀ dálẹ́ fúnra ara yín. Consultant ni mi, business development consultant ni mi, so mo mọ̀ pé àwọn kìíní yẹn kàn dùn sọ lẹ́nu ní reality ẹ̀ tí understand ẹ̀. Umbrella ṣì wà bẹ́ẹ̀. mo mọrún ṣe èmi ni pé tí n bá wà lẹ́nu ọ̀nà mi màá lè máa ṣerun màá máa ṣe zobo yẹn màá máa ṣe àwọn oríṣiríṣi nǹkan lẹ́nu ọ̀nà pẹ̀lú POS yẹn then tí irun bá wà màá máa ṣerun. No problem, ẹ lọ make enquiry lórí POS. Sísí táwọn sóbò ti lè work torí fridge, so POS ló tún tẹ̀lé, so kẹjẹ ká wo bó ṣe jẹ́. It is well, ma. Yes sir, MS ẹ ṣeun sir. Okay, yeah. Thank you very much. So bàbá mi ó dàárọ̀ o. yes sir, yes sir. Ẹ ṣe kan sà. Yes sir. Madam Celestina ta ló tún wà Yes sir, ẹ ṣeun gan sir. Okay, Olamide Kono, everyone eats garri and you come back. Beautiful ìfẹ́ ṣé wọ́n ti sùn báyìí. Wọ́n mi búkì. Ẹ drop wọn tó bá ti dáhùn níbo tẹ́ bá ti pè tí dáhùn ẹ drop wọn. Madam Bukki ẹ kalẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ sàn fámìlì nǹkan ẹ pé tó Ọlọ́run á gbàdúrà gbogbo wa lágbára Ọlọ́run àní dààmú. Actually no, mo ti wà lórí program yẹn ti Àmì pẹ́. Jésù. So, I don't really have much to say. Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí àǹtí tó drop yẹn pé wọn ò tí mọ̀ ẹ má bínú mà indecision ó ṣe worrying mà and ẹ ní láti make up mind ẹlẹ́mọ̀ọ́rún ṣe àwọn ọmọ kéékèèké bóyá tó ń lọ sí school tó bá fẹ́ ṣerun ní weekend ilé bọ́ ti tó fún yín láti lay hands on it láti bẹ̀rẹ̀ 1 or 2 things tí gbogbo èèyàn bá ń ṣerun ní 500 ẹ̀yẹn mú 300 before you know it that's the business tragedy ẹ mú ti yín ní 300 táwọn àgbàlagbà bá ń dirun ní 500 1000 ẹ ṣe ti yín ní 700 kẹ́kọ̀ọ́ fi gain customers so tẹ́ bá ti lè bẹ̀rẹ̀ yẹn ibẹ̀ lówó POS ti máa jáde ibẹ̀ làwọn owó 1 or 2 things tẹ́ tó fẹ́ ṣe ó tún máa jáde. Sherry, when it comes to business I said something under the comment section lẹ́ẹ̀kọ́ wípé àwọn kan ṣe salary it is nothing to be rise up. I'm a government worker so ìgbà tí mo dẹ̀ ti ṣe business mo rí pé ìyàtọ̀ wà ń bẹ gan. Ìgbà míì government ẹ̀ rántí déètì ti sanwó ló ń san salary wọ́n tún máa sọ fáwọn kan lọ́fíìsì ni pé ẹ ṣọ́ pé wọ́n ti sanwó mi ì rántí kò ṣe pé mo fi ṣègbéraga because I'm into I can't say 1, I can't say 2, I can't say 3, I can't say 4, I can't say 5. Tẹ́lẹ̀ yóò bá ṣe eléyìí máa ṣe so ìkan ló dẹ̀ máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nígbà yẹn mo bẹ̀rẹ̀ pẹ̀lú drinks. Ìgbà yẹn ó ní cold room kan lẹ́gbẹ̀ẹ́ ilé mi tí mò ń gbé. Bọ̀bọ́ kọ̀ọ̀kan kọjá ó ní àǹtí tó máa ń tajà fún bíbá ẹ̀ tó máa ń ta kiri tó máa ń fẹnu já ẹ̀ àǹtí yẹn rude ó dẹ̀ máa ń pa bí 10k lójúmọ́ wọ́n ti lé dànù mo rò pé 10k lójúmọ́ wọ́n wá lé dànù yẹn kò sí wàhálà bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà COVID mo bẹ̀rẹ̀ pẹ̀lú 30,000 so ìgbà tí mo wá lọ bẹ̀rẹ̀ mi ṣe findings dáadáa ẹ mọ̀ pé location àwọn boys yẹn ó ní nǹkan tó ń mu. Ìgbà tí màá bẹ̀rẹ̀ èmi kò ra nǹkan tó wù mí pé nǹkan báyìí ló ní á market nǹkan báyìí ló lórúkọ bèbí òkú kinní kan. And mind you I was born and brought up in a Christian home táwọn òbí mi ò gbọdọ̀ mọ̀ bọ̀ mo wò pé wo ẹ̀yin kọ́ lẹ fẹ́ fún mi lóúnjẹ nǹkan tó mówó wọlé fún mi ni mo need. Ìgbà COVID gọ́ọ̀mẹ̀ntì ń san salary fún wa kò ṣe pé ebi ń pa mí
but mo kọ̀ wí pé I can't just sit down like this. I need to do something. That's how I started. Tí mo yẹ bẹ̀rẹ̀ yẹn, àwọn bẹ́ẹ̀ sá ní àwọn náà máa fún mi lórúkọ ọkọ tó fẹ́ rà. Màá ti wá jot tẹ́lẹ̀. Tẹ bá ti lọ sọ́jà ẹ ra nǹkan báyìí, màá jot. Tẹ bá ti lọ sọ́jà ẹ ra nǹkan báyìí, màá jot. So wá ní carton ọjà kan tí mo rà, wọn kì í mú rárá ládùúgbò yẹn. Ìgbà tí wọn kì í mú rárá, mo wá láti lọ exchange ẹ̀. Ẹ mọ̀ pé àwọn ọmọ Igbo, mo lọ gbé fún ọmọ Igbo, mo ta lẹ́sà sí price tó below iye tí mo rà gidi láti gba ọjà tí wọ́n mú wọlé just for me láṣà tí máa lose. So ibẹ̀ làwọn boys tí wọ́n bá ń gbà ẹ máa ra smooth ní kí ló ń jẹ́ báyìí àwọn máa fi ń mix ọtí ni okay. Wá ní mo ní very small freezer kékeré nínú ilé tí mò ń lò personally, mo gbé síbi kékeré níbi ṣọ́ọ̀bù yẹn. Mo wá bẹ̀rẹ̀ sí ra smooth yẹn síbẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á di pé ẹ ra kinní kan náà, ẹ ra kinní kan. Bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó kọ̀ díjọ́ kan ni a friend of mine kọ̀ wá ní pé yéè ṣe máa ta mineral. Since 13 ta gbogbo irú àwọn kan báyìí, ẹ máa ta mineral now. Ní kí n tún máa ta mineral, ó níyẹn. Mo ṣe bẹ̀rẹ̀ sí kó mineral sínú freezer yẹn. Mineral yẹn wá ń block. So àwọn tó bá mọ Èkó dáadáa ní PWD mọ Ìkẹjà long lórí bridge, traffic máa ń mú gan. So tí traffic yẹn bá ti mú, àwọn boys yẹn máa wá bá mi pé wọ́n ní mo ní mineral tó block àti pure water tó block. Màá ní mi ò ta fẹ́yìn. Wọ́n ní give us. Màá ní how much you dey buy? Wọ́n á sọ fún mi, màá kó fún wọn. Mo wá rí pé kíní yìí máa dùn. From there mo ṣe wà àjọ kan nìyẹn. Àjọ yẹn mo wá bẹ̀ wọ́n pé number 1 ni mo fẹ́ kó. Mo ṣe kó àjọ number 1 yẹn fún mi. Mo ń láti lọ build machine tí mo máa fi yọ kíní yẹn because ó ní special machine fún láti máa jẹ́ kó block within 2 hours. There's a special machine for it. Mo ṣe lọ build machine. So àjọ yẹn mo wá dá sí méjì. Ẹni tí mo fẹ́ fún ní owó machine mo fún ní díẹ̀, mo dà ìtókù sórí ọjà torí kí n lè máa rí owó àjọsàn. So from there mo tún ra freezer. From there ó di pé àwọn microfinance bank níbi tí bá jókòó sí ní ṣọ́ọ̀bù wọn wá bá mi. Madam, we can give you 1 million naira. Màá ní iṣẹ́ ẹ̀ ṣe rè. 1 million bá àwọn ọ̀rẹ́ mi ìgbà bá ṣe máa ń ṣe business nìyẹn. Mo torí bọ̀. Mo rí pé mo sán tán. Are you getting it? So nínú ẹ̀ náà mo máa ń renew mọ́tò. Particulars mọ́tò, vehicle license, insurance, nǹkan. Nínú ẹ̀ náà mo rí pé jewelries move lọ́fíìsì. Lè rí 50,000 tí kí n gbé kóòdù mọ́ta lọ kí n ra jewelries. Mo tẹ̀tí wá mọ̀ pé jewelries tọ́fíìsì yẹn tí mo tà fún wọn ò ní sanwó bọ̀rọ̀ because salary earner ni mò ń bá deal. Tó bá yẹ kí n tà ní 10,000, màá tà 20k. Torí mo mọ̀ pé owó mi 2 months extra náà máa fi san. I'm into decoration. Tá bá lẹ́ni tí ta fẹ́ ṣe lọ́fíìsì, màá decorate. So nǹkan tí mò ń try láti sọ ni pé now kò ṣe pé business mi yẹn fọ́. Mo wá fẹ́ sọ̀rọ̀ lórí pé nígbà tí Sanwó-Olú wá ṣí bridge yẹn, kò wá sí sales mọ́ fún drinks yẹn. Gbogbo àwọn boys tán hawk yẹn wọ́n lé wọn dànù. Then I have issue because tèmi bá lọ sọ́fíìsì, I think this is a personal something to me tí kò yẹ kí n sọ lórí afẹ́fẹ́. Tí n bá lọ sọ́fíìsì, ọkọ mi máa ní kó jókòó sí ṣọ́ọ̀bù yẹn. A flare up. Tó bá ti tajà àwọn yẹn máa fowó ṣe fún mi lọ ni. So ìgbà tí mo wá rí pé gbogbo ojú yẹn ti pọ̀, tí wàhálà yẹn ti dé, I have to move out from that shop. So mo wá gbé machine yẹn sínú ọgbà VIO ní PWD. So àwọn customers mi kọ̀ọ̀kan sì máa ń wá. But ibi tí mo lọ ni pé dáàdì kò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan
pé ká má sọ pé èmi ní kí n wá ṣe nǹkan báyìí. Now ibi tí mo wà nísìnyí tí àwọn èèyàn bá kọjá wọ́n á ní ó mà ṣe o, ìyẹn tí bá kúrò lọ́fíìsì o, mo máa ní 2 days or 1 day off níbi iṣẹ́. So mo rò pé ṣé màá máa fi 1 day off jókòó ni? I can be making my money. Daily money ló dùn jù. Ọlọ́run, either o lè náwó yẹn o ò lè ná, ìfọ̀kànbalẹ̀ kan ní fún ẹ. Bó tiẹ̀ jí láàárọ̀ tó kawó, ìfọ̀kànbalẹ̀ tó tó o sí láyé yìí. Daily money. Tẹ bá rí láàárín ọjà yẹn àwọn boys ló wà ń bẹ, àwọn odò ẹran náà máa ń tà náà pa ń bẹ. Mo wá rí space káńtà kékeré. Mo wá wò pé kò sí nǹkan tó kàn mí. Mo ṣáà bẹ́ni yẹn sọ̀rọ̀, èló ló fẹ́ máa gbà lọ́dún bíbáyìí? Ó ní 30,000. Okay. Mo tún káńtà yẹn ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ sí ta ọjà mi padà nìyẹn. Ọjà yẹn kò gba freezer mi, kò gba anything. But freezer mi nínú ilé máa make sure pé gbogbo mineral mi máa block tí n bá máa kó lọ síbẹ̀ yẹn. Kò sí mineral anybody tó ń block tó tèmi. Sunday mineral mi máa block to the extent pé mi tà rárá, mo lè tẹ 10 pack. So nǹkan tí mo kò ń fẹ́ láti fẹ́ sọ fún wa ni pé mo fẹ́ sọ̀rọ̀ káàntì ẹ lè mọ̀ pé I'm into salary and mo dẹ̀ mọ iye tí gọ́ọ̀mẹ̀ntì sọ bó kò lè gbé. Tó bá fẹ́ là, bàbá mi máa ń sọ̀rọ̀ kó pé iṣẹ́ la máa ń ṣe jẹun, òwò la máa ń ṣe là. Kò wá sí pípùkà téèyàn bá tiẹ̀ fẹ́ ràn yàn lọ́wọ́, wọn lẹ́lẹ́rù kọ́kọ́ máa gbèrú ẹ̀ náà kan tó bá gbé. So that's just what mo kàn fẹ́ advice àwọn tẹ́rù ń bà láti bẹ̀rẹ̀. Ìgbà tí mo fẹ́ ṣe plate, tí mo fẹ́ kọ́ṣẹ́ plate number yẹn, mi ì sí ní license office now. Mo ń láti wá VIO office kan lọ ní side Ìpájà Ayọ̀bọ. Mo lọ kọ́ lọ́wọ́ wọn ni. Táwọn èmi nídòwó pẹ̀lú gbójú àti everything tá a máa jà sí plate number, a máa wọ bẹ̀ ni. Tọ́lọ́pàá bá fẹ́ kí everybody kó wa. And before you know it, ẹ ṣe plate number ẹ, ó yá vehicle license wa ti due, ó yá insurance wa ti ṣe gbá. At least little is coming up from it. Ìyẹn ò láwó lọ. So there are some other business like that. So mi ní jù bẹ́ẹ̀ lọ sir. That's just what I want to say. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Goni, thanks for the motivation. That's a very good one. That's multiple stream of income. And the beautiful thing ni pé ibi kékeré tẹ wà yẹn sìn láti bẹ̀ náà ayé tí máa gbàyàn. Ibi téèyàn wà yẹn ayé tí máa gbàyàn títí. Tó bá dọjọ́ kan sì tó wá di big, tó wá di warehouse, wọ́n máa ṣóhun nìkan ni. Èèyàn mìíràn á máa sọ pé àwọn ò mọ̀ ni ó pẹ́ tó máa ti wá di bí life ṣe rí nìyẹn. Èèyàn gbúdọ̀ wojú ṣe rárá. Torí èèyàn máa wo ibi tó ti ń bọ̀. Èèyàn máa wo ibi téèyàn ti ń bọ̀. Ìgbà tí problem yẹn dé, mo fẹ́ ta machine mi yẹn gan because it's about $1 million plus. So customer mi ṣáà ní èdè má ta. Nílé ìwé jẹ́ nǹkan kọ́ mi jàre. Jẹ́ nǹkan kọ́ mi kí n fowó ṣe nǹkan mi. Lédi ẹ ṣáà dúró tì mí kí ní ta machine yìí ní sẹ́. Ní ta ṣe. In fact, mo ti rà mí tí mo fẹ́ build gan. But due tí nǹkan ṣe ń wọ́n ó ti yẹ yín. Ẹ má ta ṣe mọ̀. So situation lè dé nígbà míì. But tó bá ti dáàdì kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé tó bá ti wà clean, tínú ẹ bá ti mọ́ pẹ̀lú ẹni tí bóyá relationship or whatever, wàá jèrè ẹ̀ tó bá ti mọ̀ pé òun kọ́ ló jẹ̀bi. So mo kàn fẹ́ encourage àwọn tó wà lẹ̀ pé ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Then start from anywhere, start from it. And another thing is this, àwọn ọmọ wa tá à ń bí náà nísìnyí, ẹ jẹ́ ká jọ kó máa ṣe nǹkan ẹ̀. I have a daughter in university, Ekiti. Ìgbà tó resume 100 level, mo sọ fún mi bó ṣe ń lọ wàá kó pọ̀ mọ́ Ìjẹ̀bú dání. Wàá kó dání. Tó bá ti dọ̀hùn máa tà fún wọn. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa sọ fún àwọn ọmọ yẹn. Irú àárọ̀ ọ̀sán yìí, irú alẹ́ náà sì mo sọ fún mi go and open your YouTube. Bó ṣe ń ṣe bàbá dúdú,
bó ṣe ń ṣe kinní kan those are the things tó máa ṣe lọ́hùn tí wọn náà fi máa rí little things so that ọkùnrin kò ní wò pé kinní kan so káwọn òbí náà ẹ jẹ́ ká máa push àwọn ọmọ yẹn tá a bá ti rí i pé wọ́n ti ń dàgbà ó yá lọ sọ́jà ra báàgì ra bàtà ó yá lọ́ta bẹ́ẹ̀ ṣe ń wo mi tí redeem bá ṣe convention I am not a redeemer mo máa wà níbẹ̀ tí mo lọ tajà tí n bá gbé mineral wọ ìmẹ̀kọ tí n bá lòdù block mineral wọ ìmẹ̀kọ táwọn ṣẹlẹ̀ bá ṣe program àgélú mi ì lọ ṣe prayer mo lòdù ọjà wọlé ni so ẹni tí ó bá ti ní ìtìjú tí ó kàn lè máa pè fún sáré fún mi dúkìá sáré so start looking for some things to do kọ́lọ́n dẹ̀ darapọ̀ mọ́ fún wa kó dòdìndì so that's it. Thank you, Gonima. I really appreciate the motivation coming from a woman to a woman. And this is one thing tí ẹ̀yin màmá wa ní láti máa ṣe fúnra yín dáadáa. Àmọ́ advice báyìí láti máa because látẹnu obìnrin sóbìnrin ó máa ń tètè ó máa dún dáadáa kó fi bẹ́ẹ̀ ń gba ẹnu àwa ọkùnrin gbà mí ṣóyè yín àwa ọkùnrin tọkùnrin a máa ń mọ bá ṣe máa bára wa sọ̀rọ̀ but obìnrin sóbìnrin from the place of pain gbogbo ẹ̀ lè fi bára yín sọ̀rọ̀ so ẹ jọ ẹ̀yin tẹ́tí pass through àwọn kan bẹ́ẹ̀ ẹ máa bá wa bá àwọn yòókù náà sọ̀rọ̀ because ó ń ṣe pé ọ̀lẹ ni anybody náà but ṣe mọ̀ pọ́n ní ẹni tíjà ọ̀bá ló ń gbéra ẹ̀ lọ́kùnrin ẹni tó ṣẹ̀ṣẹ̀ ní issue marital issue ó yẹ ẹni tó ti lọ́kọ 7 years 10 years tí nǹkan kan ṣẹ̀ṣẹ̀lẹ̀ sí láàrin oṣù mẹ́ta psychologically kò tiẹ̀ tí ì ní balance kò tiẹ̀ tí ì ní mọ̀ yìí tó kàn kò ní mọ̀ but tó bá ríyàn tó jẹ́ pé tó sọ tiẹ̀ tán tẹ́nìyẹn rẹ́rìn tẹ́nìyẹn sọ tiẹ̀ tó á dára yá ṣàlẹ́yìn kan tẹ́yìn obìnrin kan máa mistake kan tẹ́yìn obìnrin máa ń ṣe ni pé along the line ẹ wá lọ di pàdípàdí ìbẹ̀lẹ̀ tí wàá máa bára yín já instead kẹkàn rọra jẹ́ acquaintance kẹ máa jọ kọ́ra yín máa mọ mẹ́ńtọ̀ ara yín so ẹ jọ ó ṣe pàtàkì tá bá ti láwọn mọ́mì bíi ti yín 100 200 500 1000 láwùjọ bẹ́ẹ̀ lẹ ṣe máa máwọn youth everything á máa correct díẹ̀díẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ hustle ló láyé o owó kì í jábọ́ lórí igi anywhere in the world owó kì í jábọ́ lórí igi anywhere in the world hustle ló láyé hustle ló láyé. èrè dẹ̀ wà nínú iṣẹ́ business bàtà. bẹ́ẹ̀ni hustle ló láyé. èrè táwọn obìnrin lò ẹ̀ náà èrè wà lórí I have a friend mo láwọn àbúrò tó ń tà tó ẹ pé yes. kò sí business tí ò ṣeré àṣírí ẹ̀ ní kéèyàn mọ̀. ẹ sà. mọ́mì kan sọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ madam ọmọlọ́lá ó ní kó máa ta nylon tá a bá sọ̀rọ̀ nylon sí ẹnìkan fojú nylon báwo kò sí business tèrè ò sí àṣírí nìkan ni kéèyàn mọ̀ àṣírí òwò ó yàtọ̀ sí iṣẹ́ òwò iṣẹ́ kọ́ lówó àṣírí yẹn ni kọ́ lọ́run kéèyàn ríyàn kó já sí that's why máa sọ fún àwọn pé tó bá fẹ́ lọ kọ́ṣẹ́ má lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹni tó ń ṣe nǹkan yẹn lásán lọ kọ́ lọ́dọ̀ ẹni tó ń ṣe tó dẹ̀ ti wà successful díẹ̀ torí tó bá lọ kọ́ lọ́dọ̀ ẹni tí ó wà successful the same result tí ó rí náà ló máa fún ọ the same thing téèyàn kan ń ṣe tó ń crown lójoojúmọ́ òun lẹ́lòmíì ń ṣe tó ń fojoojúmọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni. so tá a bá máa kọ́ṣẹ́ àbá fẹ́ mú mentor àfẹ́ míyàn tó máa ẹ jẹ́ ká dájú ká wo ẹni tá a fẹ́ mú lọ́dọ̀ ẹ̀ then another thing ni pé gbogbo èèyàn kọ́ ló lè ṣe business o gbogbo èèyàn kọ́ ni bẹ́ẹ̀ lọ́run ṣe dá oníkálukú ẹlòmíì bá a wù pé òun á ṣe irọ́ ni o lè ṣe kó ní kò hàn kọ́ mọ́ ẹ bí kinní yẹn ṣe rí nìyẹn business ò ń ṣe fún gbogbo èèyàn so èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ ara ẹ̀ a máa sọ pé self identification who are you àkọ́kọ́ mọ orú èèyàn tó jẹ́ akólòlò ń sìn tó lóun fẹ́ máa kọrin tà òun fẹ́ máa ṣalága dúró ó lè tánà so bó ṣe rí nìyẹn èèyàn àkọ́kọ́ mọ ara ẹ̀ náà kó tó lè wò pé kí ni mo lè ṣe àmọ́yé àwọn màmá wa tó jẹ́ pé ẹnu wọn mú bèrè ó lè ṣalága dúró ó lè ṣe MC ó lè bẹ̀rẹ̀ program gan
o lè bẹ̀rẹ̀ program lórí TikTok kó dẹ̀ sì máa jẹun. bẹ́ẹ̀ ni o, in fact èèyàn kan ló ṣe motivate mi lórí TikTok kì í sìn ká you have more than 1,000 followers start bringing some program up pé okay o ìwọ náà tiẹ̀ máa sọ pé ṣé mo wá ráyè ni ṣé òru láti fi jókòó lára. téèyàn bá ti ráyè èèyàn ní ṣe rá àwọn aráàlú òyìnbó tẹ̀ ń rí ní orí TikTok time difference lẹ fi ń rí wọn o àti pé wọ́n fi ń pa boredom rẹ ni o ẹ mọ̀ pé ẹni tó wà níbi iṣẹ́ tó jókòó tó kàn wò pàkó bí TikTok ṣe dé báyìí á rọra wà bẹ́ẹ̀ á máa wòran á máa wo àwọn èèyàn á máa pàrònú rẹ so bó ṣe rí nìyẹn. Madam Olamide, it is not hard to see people. It's because we want to learn how to fish for free. Wọn kì í kọ́ bọ́n ṣe ń pẹja lọ́fẹ̀ẹ́. But on average Nigeria, wọ́n fẹ́ kọ́ bọ́n ṣe ń pẹja lọ́fẹ̀ẹ́. Anywhere in the world, wọn kì í kọ́ bọ́n ṣe ń pẹja lọ́fẹ̀ẹ́. But wọ́n lè fún yín lẹ́ja jẹ lọ́fẹ̀ẹ́, yes. But àti kọ́yàn bọ́n ṣe ń pẹja yẹn. Bẹ́ẹ̀ nìyẹn, ókè bí mo yẹ wá ń sì tí ẹ̀kọ́ bá fẹ́ kí n kọ́ òun ní àṣírí òwò mi tí mi ì ṣáàjẹ́ o gbúdọ̀ rẹ́dì láti kọ́kọ́ tẹ̀lé mi fún bí oṣù 3 or 4 kó máa lé mi kiri kó máa tẹ̀lé mi kí n tó lè ráyè tiẹ̀ máa sọ fún ẹ pé báyìí la ṣe ń ṣe lè báyìí because ìwọ tó sí lẹ́gbẹ̀ẹ́ mi ṣáà ní mú máìkì kí wọ́n máa ṣàlàyé nǹkan tí mò ń ṣe fún ẹ. So tí má dẹ̀ ni mo fẹ́ ṣáàjẹ́ pé kó lọ sanwó ṣé ìwọ tó yẹ pé bùkátà ló jẹ́ kó wá sọ́dọ̀ mi tó fẹ́ wá kó nǹkan tí mò ń ṣe. Ẹ má gbàgbé pé nǹkan tí mò ń ṣe mo ti ń ṣe fún bíi 19 years kò sí bí wọ́n ṣe lè kọ́ lọ́wọ́ mi láàrin ọ̀sẹ̀ kan kó dẹ̀ ro pé ó fẹ́ wà successful bíi tèmi. Ẹja yẹn kọ́ gangan ló wá èmi tó rí ló wá tó sọ pé o fẹ́ mọ ẹja tí mò ń jẹ. Tí n bá ń wọ aṣọ tèmi tí n bá rìnrìn ìdọ̀tí ò ní wá kọ́ ẹja tí mò ń jẹ. Torí pé ẹja yẹn gbè yín náà ṣe wá. Bó ṣe rí nìyẹn. So that is why ẹ lè rí tẹ bá ti réyàn tó ń advertise pé ṣé ti rọ̀tẹ̀ dọ́là kó pariwo rí pé kìnìún abẹ́rí Dangote rí kó ní kẹ wá kọ́ kìnì kan abẹ́rí any big man rí kó ní ẹ wá kọ́ bọ́n ṣe ń ṣe nǹkan báyìí because àwọn gan àyè ò tí ì tó wọn ò tí ì rí ṣe tó so kìnì yẹn mo fẹ́ ká create impression yẹn tẹ bá dẹ̀ tún gbé nǹkan sílẹ̀ lọ́fẹ̀ẹ́ Nàìjíríà pé ẹ wá kọ́ bọ́n ṣe ń ṣe kìnì yìí o àwọn èèyàn tún ní wá tó lójú ọ̀fẹ́ wọn ò tún ní wá tẹ bá tún ní pé. Lovers all over the world a lérò pé farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ títí dé òpin I appreciate the support yín tẹ subscribe tẹ likes tẹ comment ẹ ṣé gan ni a dúpẹ́.